أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run à ń tọrọ àlékún kí àti ìgẹ̀ fún aṣọ́jáde Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojú pọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó àtọmọ ò ní ṣàǹfààní àyàfẹ́ tó bá pàdé Ọlọ́run ọba àlékiọlá pẹ̀lú ọkàn tó là kó níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq à ń fi àánú Ọlọ́run bẹ lọ́hùn àdánwò tí yóò bá wa tá a fi kọ̀yìn sí sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o a tó ń fi àsìkò yìí a fi ń kí gbogbo olùgbọ́ wa pátá káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ní ẹ̀yìn eléyìí jẹ́ ìmọ̀ràn ráńpẹ́ fún àwa tí a bá wo fídíò kan èyí tí wọ́n gbé jáde ní àárọ̀ yìí ilé mi tó rí wò so àárọ̀ ẹ̀ o ni mo tó rí fídíò náà wò ọ̀rẹ́ àpẹ́ kò tí ju bí ọ̀sẹ̀ kan lọ tó jáde sẹ́yìn so ìkan bẹ́ẹ̀ mẹ́tò tọ́sẹ̀ kan ìkejì bóyá bí ìjẹta àbánà alimuhim asámọ̀ yìí pé current one ni kìí ṣe nǹkan tí ó ti pẹ́ o náà ni fídíò tí Abibu Agbaji tó ṣe níbi ọjọ́ ìbí Ìmáàmù Ọ̀fà ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ bákan náà ó ní èyí tí alágbára omi tí ó sọ nípa ìpè ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó stampu pé kéèyàn ó ṣe kíni o kéèyàn ó máa ṣe jálàbí so kódà sọ̀hábà tí ànábì di tí a fún lẹ́nu alágbára omi ó padà sọ wípé sàbẹ́ tí a ń pè ní Abu Dujana wípé ànábì sallallahu alaihi wasallam ó di tí a fún àwọn ọ̀rọ̀ méjèèjì yìí ó ní nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò ní àṣálẹ́ tòní kọ́nà balikọ́lá kó jẹ́ kí n tá a bá sọ kó sí ẹnìkọ̀ọ̀kan wa ní àǹfààní so alákọ̀ọ́kọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yé wa yí pé man yuridullahu bihi khairan yufaqihuhu fid-din ẹni tó lọ́wọ́ bá àlékẹ́ ọlá bá gbèrò dáadáa rò ẹ̀sìn lọ́wọ́ bá àlékẹ́ ọlá ó jẹ́ kí ni ó jẹ́ kó yé téèyàn bá ti gbàgbọ́ yé ẹ̀sìn gbogbo nǹkan yóò rọrùn fún ṣùgbọ́n ẹni tí ó bá ti gbàgbọ́ yé Islam gbogbo nǹkan ó máa dàrú mọ́ lọ́wọ́ ìmọ̀ràn lélẹ̀ kìí ṣe èébú kìí sì ṣe èpè torí pé ẹni tí ó bá lẹ́rìí lọ́wọ́ òní máa ń bẹ èébú ẹni tí ó bá lẹ́rìí lọ́wọ́ òní máa ń ṣépè ìmọ̀ràn mi àkọ́kọ́ òun náà ni wípé látorí ọ̀rọ̀ alágbára omi tó gbé wáyé pé hadithi Abi Dujana radiyallahu anhu kọ́nà balikọ́lá kọ́bá ni yọ́nú sí ipé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó pe Abu Dujana lọ́ba tí ń complain fún nípa ipé àǹjẹ̀nú kan ń bá òun gbélé tí ànábì wa kọ nǹkan kankan fún pé kó lọ fi bẹ̀ so tí a bá wo hadithi yìí nígbàtí wọ́n bi àwọn àfẹ́sìn lórí ọ̀rọ̀ hadith yìí pàtàkì jùlọ
tá a bá lọ wo nù fatawa lajina daima ní ìlú Saudi ẹnìkan wá béèrè lọ́wọ́ àwọn àfáyì pé hadith yìí àwọn rí kà gẹ́gẹ́ bí alágbára omi ṣe sọ bó ti jẹ́ yí pé in tó ń tún sọ wọ́nranwọ̀nran ni ó ti dàrú mọ́ra wọn ẹni tó wá béèrè ó wá sọ gbogbo hadith tán ọkàdélẹ̀ lọ́wọ́ àwọn àfá kí wá ní èsì tí àwọn àfá wa tí wọ́n fún wọ́n ní hadhihi alqissa la tasih ẹ̀rì pa ti dákọ tíratọ̀ wá o kìí ṣe tí àtẹ́sẹ̀ mọ́ wákàkí so wọ́n ní hadhihi alqissa la tasihhu ìtàn tí ó sọ yìí nípa Abu Dujana sàbí tí ń jẹ́ Abu Dujana ọwọ́ o ṣùgbọ́n gbàtà lágbára omi gún ti ẹ̀dá akọ rẹ̀ ó ní Abu Dujana arabita ti máa ń mọ olódò bọ̀ díẹ̀díẹ̀ nù so sọ̀hábà yìí gẹ́gẹ́ kúníyà rẹ̀ nù so kúníyà rẹ̀ ó ní Abu Dujana orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní Simaku bunu Khorishata ibunu Laudhan ó ní a máa ń pè ní shahidu hadiqatil maut kì í ṣètàn rẹ̀ la fẹ́ sọ torí èsì pa wá fẹ́ túké ó lálẹ́ bí ó ṣe pé ìmọ̀ràn la fẹ́ mú wá á padà sọ gbogbo nǹkan kọ̀ọ̀kan tí àwọn àfáà yìí tí wọ́n dàrú máwọn èèyàn lójú ká gbọ́ yé dáadáa mo tó ń sọ oríṣiríṣi ọ̀nà làwọn àfáà máa pín sí fẹ́ẹ̀ tí bá ń rírun nǹkan tá à ń ṣe ẹlòmíì lè sọ yí pé n ta ní dínú Islam ọkọjá gbogbo eléyìn ẹ wò kò yẹ ká máa fúnra wa lésì kò yẹ ká máa ṣe kíríkà Islam jẹ́ kó yá pé gbogbo ẹni ó bá rí ìbàjẹ́ láwùjọ fálíùgà yírùhù bìyẹ́dì kọ́ lọ fọwọ́ ara rẹ̀ tó ṣe tó bá lágbára ìjọba nìyàn ṣùgbọ́n tí ó bá lágbára fábìlìsáàníhì kọ́ fahàn rẹ̀ tó ṣe tí ó bá wá lágbára àti lè sọ̀rọ̀ ẹ dákun Ọlọ́run mọ́ta wá ló sì débi páàní rówó ra dátà so ànábì ní pé kí ni o kíró ẹni bẹ́ẹ̀ fálíùgà yírùhù bìyẹ́dì fa'in lam yastati fabi lisanihi fa'in lam yastati fabi qalbihi kọ́ wá máa fi ọkàn kọ́ máa fi kọ́ pé ní tá a ṣe sí o in tí ń ṣẹlẹ̀ láwùjọ zin máa ń wà zánkà bí máa ń wà zánkà wà máa ń wà zánkà bí hí fàṣínúhù ìgbà téèyàn bá fi wíkà ní ẹ fi san lédè Yorùbá náà bí wọn bá ṣe sí ọlọ́wọ́ ṣe padà orí social media o ni wọ́n ń fọ́ ìfọ̀kúfọ̀ yìí sí tábà ní kádàlé ẹ má wulẹ̀ sọ̀rọ̀ àwọn kan gbọ́ wọn mọ̀ òkè òótọ́ náà mọ̀ ní nígbà wọn bá sí rẹ̀ ní àká kó fún ẹ lésì ẹnìkan sọ̀rọ̀ lórí social media tọ́jà yí pé láàrin ìṣẹ́jú mélòó kan yóò ti kárí gbogbo ayé ẹnìkan wá jókòó kánú mọ́ṣáláṣí ni wọ́n sọ pé ṣẹ́gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ lórí nẹ́ẹ̀tì lónìí ṣẹ́gbọ́n tí wọ́n rí lórí Facebook níta fáyẹn sọ kọ̀kọ̀ rẹ̀ tí ó ń sọ fáwọn èèyàn mẹ́rin péré nínú mọ́ṣáláṣí ṣé òsùnúbù dá wà nù ẹ lọ ka àwọn ìtàn àwọn sálàf tẹ́nìkan bá sọ ìsọkúsọ ń pa Islam kódà tó bá jẹ́ wípé orin ló fi kọ́ tó fi sọkúsọ nípa Islam irú wá sínú orin bó ṣe kọrú orin gẹ́lẹ́ làáfàá súnà tó bá fẹ́ ṣe dìfáwù súnà lónà ó tún ṣe fi dá padà fún pẹ̀lú wásínú tó bá lò pẹ̀lú òṣùwọ̀n tó bá lò àwọn èèyàn ń bọ́ sórí ẹ̀rọ agbègbè báyìí wọ́n sì ń ba ẹ̀sìn jẹ́ kálukú sì dákẹ́ kálukú ọ̀sán kankan so à ń bọ̀ ń bẹ́ o a sọ pé àwọn èèyàn dákẹ́ o kálukú náà ń ṣiṣẹ́ lọ ṣùgbọ́n tá a bá rẹ̀ ń tó fún ọ lésì má sọ pé ń tá a fẹ́ rán kò tó bá òkè èèyàn ń sọ yí pé ànábì wa sallallahu alayhi wa sallam ó ní káwọn èèyàn máa ṣoògùn ó tún mú àyà Kùránù suratu Nisa'i wa àyà 71 pọ́lọ́n sọ yí pé ya ayyuhal ladhina amanu khudhu hidhrakum ó ní Ọlọ́run ní ẹ ṣe ìṣúra ẹ̀dìmọ́ra ẹ ló ń dè kẹ́ ẹ tó lọ sójú ogun ẹ dákun ẹnìkan ní pé ká fààyè gbà kọ́ béèyàn bá pò wọlé mo ti ń sọ̀rọ̀ yìí àádá lóhùn kó pèsè orí nọ́mbà kò sí wàhálà kankan so khudhu hidhrakum èèyàn tútùkùtù inú èèyàn ó sì lè dùn wípé wọ́n ń ba ẹ̀sìn jẹ́
ẹnìkan sọ tí ó rí bẹ́ẹ̀ ń pa Islam ta ni wọ́n lè sọ tí ó rí pé bẹ́ẹ̀ ń pa bàbá rẹ̀ tínú rẹ̀ ó dùn tí ó sì dalẹ̀ ká má ti sọ̀rọ̀ nítorí pé bẹ́ẹ̀ ń pa bàbá wa gan tọ́jà lèébù tí ẹ bá sọ gan sínú wa lè dùn sáàní máa wọ́nà àti dọ́gbọ́n ẹlòmọ̀kọ́rẹ́ kan ká tó wá sọ wípé odidi ẹ̀sìn tó jẹ́ pé torí ntọ́lọ̀ ń fi gbé wa wá sílé ayé gangan nu tí ẹ bá ti bẹ̀sìn jẹ́ kí lọ́sẹ̀kù mọ́ àfààní ma bálùdí ní kàtàrídọ́ àǹtúdánísàhù ma bálùdí ní kàtàrídọ́ àǹtúdánísàhù. àfààní irú ẹ̀sìn wo ni wọ́n ń sìn tó ń yọnu sí káwọn èkó kọ́ ọ sì ń kó ẹ̀rẹ̀ bá ẹ̀sìn rẹ wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn rẹ ó ti ẹni fílìm pé wọ́n ń sọ ó ríro. fa iná thawbaka maghsulun minad danasi fa iná thawbaka maghsulun minad danasi. àfààní aṣọ rẹ sì ní tí ẹ̀gbin kan bá ta sí pẹ́rẹ́ báyìí ọ sáré ṣe kí ni o ọ lọ fọnù kí aṣọ ẹ ti stain kí ẹ sáré fọnù ọ sáré ó sì ń wo ẹ̀sìn náà tí ń stain lọ ó sì sọ̀rọ̀ pé ẹ wo ẹja fíẹ́lẹ̀ níta fẹ́ rán nínú ẹ̀sìn so ọkọ̀dé eléyìn èèyàn ń sọ wípé ìsìláàmù ló ní kẹ́ ẹ lọ́ máa ṣoògùn èèyàn ń sọ wípé ànábì di tíà fún sàbẹ ìyẹn Abu Dujana ó sì ń sọ gbogbo ẹ̀ wọ́n ràn yẹn pọ̀ gan tọ́pọ̀ tọ́sọ àfa wa ní tẹ́rìjù najata walam tasluk masalika ìwọ náà ràn kan wípé ọ̀fẹ́ là tí a bá ń sọ wípé lálìjẹ́ náà o ta ni ọ wà lìjẹ́ náà ọmọ náwọ́ ọmọ àlìjẹ́ náà kó dé dúró ọmọ náwọ́ tẹ́rìjù najata walam tasluk masalika ọ̀ràn kan pọ̀ ọ̀fẹ́ là ọ̀ ò sì tọ̀ ọ̀nà ọ̀la. Inna safinata la tajri ala al-yabasi Inna safinata la tajri ala al-yabasi. Ǹjẹ́ wọ́n rí ọkọ̀ ojú omi tashbihu dimu ni wọ́n ń pè yàn ǹjẹ́ o rí ọkọ̀ ojú omi rí tó rìn lórí iyẹ̀pẹ̀ bí ó sì lè rọrùn fún ọkọ̀ ojú omi kó rìn lórí iyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì lè rọrùn fún gbogbo owó tó ń ran kan pọ̀ fẹ́ wà lìjẹ́ náà tó wà tọ́nà àlìjẹ́ náà wọ́n ń bẹ̀sìn jẹ́ mọ́ ọlá ó sì dáa lé olójẹ́ yìí pé n tá a fẹ́ sọ lálẹ́ ibi tí ẹ ti gbà nǹkan jẹ́ ọ̀nà ẹbẹ̀ náà làwọn ó gbà tó ṣe kì í ṣe pé àwọn àmọ́ kí ó jọ àmọ́ pé tó wà díjọ jímọ̀ á sọ lórí ti lágbájá sọ rárá o rárá eléyìí sì kú ò lọ́rọ̀ pé ẹ̀mọ́ dàá kọ kálíbà àmẹ́ tá à ń bá wí gangan ló jẹ́ aṣọ wípé alágbára omi àti làbíbù lágbàjì bíláwà ní orí tiẹ̀ ń ló tóbi jùlọ lórí tí ọmọ ti fi ń ṣe mọ́ ni o torí ẹ̀ lè rí àpẹẹrẹ àáfàá gidi lára rẹ̀ à ń bọ̀ ń bí ọ̀rọ̀ tiẹ̀ àmọ́ ni ntọ́fẹ́ gbà níbi òde ìmáàmù Ọ̀fà ń ló ti gba ó nídìí mọ́kà wọ́n ti fún mọ́kà ó nídìí aṣọ wọ́n ti gbàsọ lé lọ́wọ́ ọ̀hà ní kẹ́yìn kọ́ aṣọ pọ́jọ́ bí ọ̀dà báyìí ṣebí ńlá gba mọ́kà yìí ṣebí ńlá gba sọ yìí ẹ̀dá kan torí màtíríàsì ayé wọ́n wá bí àwọn àfẹ́sìn léèrè àwọn àfẹ́sìn wá ní pé ṣé ẹ rí kí sọ yìí o inna adihil kí sọ látẹsẹ̀ ìtàn Abu Dujana yìí kò fẹsẹ̀ múlẹ̀ o wa isnaduha maqtu'un isnadu rẹ̀ ó ti já kọ sílísílà rẹ̀ ọ̀dọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wa aktharu rijalihi majhulun nínú àwọn àìsàn tó ṣẹlẹ̀ sí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn títí wá ń bẹ́ńbẹ̀ gan majhulu ni wọ́n á dá wọn mọ̀ ẹn táwọn àfa aládìsí ọba sí ìdámọ̀ torí pé tá a bá dá àyàn mọ̀ láàlè gbé lórí igbá pé nígbò wọn bí níbo ló ti kẹ́kọ̀ọ́ sẹ́ni tó lòun gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ sọ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ rí tòótọ́ àbí ọ̀gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ńlá fi wọ́n lórí òṣùwọ̀n so wọ́n láwọn ọ̀pọ̀lọpọ̀ rìjálù àdìsí wọn majhul so wọ́n wá ní walladhi rafa'aha ẹni tó wá sọ wípé àdìsí ìdọ́dọ̀ ànàbì tó sọ pé òun gbọ́ lẹ́nu ànàbì òun náà ni huwa Musa al-Ansari Musa al-Ansari òun lórúkọ rẹ̀ walaysa fi sahaba radiyallahu anhum man yusamma bi hadha al-ism kò sì sínú sàbí kankan tí ń jẹ́ Musa al-Ansari kò sínú sàbí kankan Abu Musa al-Ash'ari ló wà ẹni tó wá ní àdìsí yóò
chain of narration rẹ̀ tí wọ́n fi padà sọ pé ló fi dọ́dọ̀ ànábì sàábí tí wọ́n kọ́kọ́ fi tì sí kó tó máa dákọ̀ Abu Dujana ń bẹ́nu sàábí tí ń jẹ́ Abu Dujana o ṣùgbọ́n kí sọ tí wọ́n sọ yìí pẹ̀lú Abu Dujana ẹni tó ní òun wà ń bẹ́ẹ̀ ń pàtà Abu Dujana wá Musa al-Ansari lórúkọ rẹ̀ òun ló narẹ́tì kí sọ yẹn sọ̀hábà ẹni tí wọ́n pè ní Musa al-Ansari gbogbo sàábí pátá ìwọ náà tẹ̀ sórí gọ́gù bóyá ó rí sàábí tí ń jẹ́ Musa al-Ansari ṣebí ń tọ́ gbẹ́mì lẹ́nu alágbára pure water ṣe ń tọ́ gbẹ́mì lẹ́nu ní tó wá ń fọ́n bú pé bóun ṣe wà àáfà lòun tó yanjú inna lillahi wa inna ilayhi raji'un ọmọ sí o Nàìjíríà yóò mọ̀ dá o tí ò jẹ́ ká mọ auxiliary nurse yàtọ̀ sí nọ́ọ̀sì kò jẹ́ ká mọ̀ yàtọ̀ láàrin auxiliary àfà àti original àfà náà àdìsí Abu Dujana tó mú wá nù kò fẹsẹ̀ múlẹ̀ rárá sọ wá dá gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ faṣọ ẹ̀sìn ya ìmọ̀ràn ni o ìmọ̀ràn pàtàkì ni o pé ẹ padà wálé ẹ lọ tó kéwúké ẹ padà síbi súnà sọ wá yẹ kó jẹ pé ru Saheed Shittu mo wo kíní Saheed Shittu nírọ̀lẹ́ níbi tí ń fún alágbára omilési yìí pé àníṣe àdìsí tó mú wa kò fẹsẹ̀ múlẹ̀ láì tí ì mọ̀ nkẹ́kẹ́ ẹ wà máa ní kọ̀mọ́kéwú ọ̀dà náà ẹni tí ọ̀wá amọ̀kéwú gan ó sì ń jẹ́ kó yé ọ pé àdìsí yìí kò fẹsẹ̀ múlẹ̀ làwa tá a wá jẹ́ ọmọ kéwú tọ́ra wọ̀ sọ pé àfààní a ṣùgbọ́n àtàwọn àjọ ọmọ kéwú làwọn sọ ní ìsìn pé dádì ń tẹ́ ẹ sọ yìí kò rí bẹ́ẹ̀ ẹ lè dàgbà lọ́jọ́ orí ni ẹ kéré nímọ̀ ẹ dàgbà lọ́jọ́ orí ẹ nídìí ká ẹ jókòó àwálé assist yín ká tún yín kọ́ tó a fi jẹ́ pé ru Saheed Shittu tẹ́yìn sọ pé ẹ̀ńtọ́gì ní kìdíkẹ́ni àṣẹ ìta àkọ́kọ́ nídìí ní pé alẹ́ akilu selim yuwafiqu likitaba wa sunna làákà ìtọ́ bá pé tí ò ṣòfò tí ò lárùn nínú ọpọlọ làákà ìyẹn kódà kọ́mọ́ tí ìmọ̀ nǹkankan ìròrí rẹ̀ yóò sì mọ bá tọ́lọ́ àtànàbí mu Saheed sọ pé bóun ṣe ń gbádìí sí ngẹ ló ti wò ànàbí kọ́ lọ́sọ̀lẹ̀ a ṣe pé orí Saheed pé làákà ètò tòrò ní ń bẹ lórí rẹ̀ ẹlòmíì wá lè pe rẹ̀ láàfà tí sì ń gbókò ọ̀rọ̀ kì í tí ọmọ yìí pé fáírọ́ọ̀sì ló ń kó káàkiri ta wá lọ́lọ́ lájú náà méjèèjì báyìí ta lọ́lọ́ lájú ẹ hàn ké ẹ Saheed Shittu ẹ wọ́n sọ pé kinní kan èèyàn ń sọ pé àníṣe bóun ṣe ń gbádìí sí gan òun mọ̀ pé ò lè rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àdìsí nu káwá gbà ipe àdìsí rí bẹ́ẹ̀ àgbà o kọfẹsẹ̀ múlẹ̀ o kì í sọ̀rọ̀ àdìsí ìmọ̀ràn ní okó lè bá mi yìí pé ọ̀nà rẹ̀ sì jìn nínú ìmọ̀ jálàbí òjì kẹrin ojúráyè kéwú wọn ni n tẹ́ ń pè ní jẹ́líbù kéèyàn fa nǹkan jálàbà yẹ́jìlíbù inna lillahi wa inna ilaihi raji'un kọ́ á mọ mẹ́sàdì tí ó dà kọ́ ọmọ arọ́ àṣírà ṣe jálíbán jálàbí ìwọ̀n ti mú ẹ wá jọ ń ṣe dírámà ókè kágbà ọ̀yá Abu Dujana wa kọ́mẹ́ntì fánàbí sallallahu alayhi wa sallam ọwọ́ àròjọ́ fánàbí yìí pé amiru libait àǹjànù tí ń gbénu lé àǹjànù kan dà láàmú nù lé ọwọ́ alánàbí wa ní ọ̀yá alìmọ̀ kọ̀ọ̀kan pé ànàbí wa ní kọ̀ọ̀kan pé ọwọ́ afún ní tí àwọn ọwọ́ ní ọlọ́ọ̀fì sínú lé irọ́ lọ pa bó ṣe wà náà àdìsítà ní ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ nǹkan kan kí ló kọ sọ́ńtọ́ kọ sọ pé àwọn Saheed ti gbé àsàmẹ́ǹtì kan lé ọ lọ́wọ́ tó ọmọ ọrùn káàkiri torí pé rúurì wáyà nǹkan náà ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Abu Hurairah tábù rẹ̀ náà wàá bá nàbí fún irú iṣu bẹ́ẹ̀ kí ni tànàbí sọ fún sallallahu alayhi wa sallam àti sọ pé tábù rẹ̀ náà fẹsẹ̀ múlẹ̀ o ṣùgbọ́n ká tiẹ̀ sọ bẹ́ẹ̀ tí Abu Dujana yẹn wọ́n fún yẹn ní open letter irú ń tọ́sẹ̀lẹ̀ sí Umar ibn al-Khattab radiyallahu anhu kọ́lọ̀ọ̀bà ní kọ́lákọ́bá ní yọ́nú sí ní ìlú Misra Cairo ní Misra odò River Nile tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn ní a fi máa ń bọ́ Amr ibn As òun ni Umar lọ fi ṣe gọ́fúnà nílùú Misra ọwọ́ àṣewọ́sí fún ara bẹ̀ pé ẹ má bodò mọ́ ẹ má ṣe gbá mọ́ ẹ má ṣàwó mọ́
wọn ò bodò mọ́, wọ́n ń jọ́sìn fọlọ́run, wọn ò sòsà mọ́, ṣe bí ìdí òòsà lẹ́yìn tó ń pa àwọn èèyàn padà sí. Tọ́wá ní alèlòká alèlògbá alèlàwó inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ fẹ́ kẹ́ padà sí di àwo ká mọ̀yìn láláwo. Ẹ má fi ìsìláàmù bójúmọ́. Odò ọba sún, odò òsèkíní o kò sún. Láwọn èèyàn bá lọ rọ́bá Amru bunu As pé gọ́vnọ̀ wá sí tẹ́ ẹ ṣe fún wa ká mọ́ bodò mọ́ ńlọ́dọ̀ sún yóò kó sómi míì tó lè survive wa ní Mísírọ̀ tó ju kíni lọ o River Nile. Amru bunu As bá wò pé èmi náà lọ́gà bó ṣe kọ lẹ́tà sí Umaru nù ńgbà ọkọ lẹ́tà sí Umaru bunu Khattab Amiru nǹkan báyìí ló ṣẹlẹ̀ Umaru wa kọ lẹ́tà méjì padà. Ìta ń sọnù quwwatul iman, agbára ìgbàgbọ́ gidi tó jìndò òun lèyẹn fi máa ń kojú gbogbo àdánwò. Ọwọ́ ni so tẹ̀bá ní amọ́sógùn bí ṣòro bá dé ṣe bí nínú Islam la gbọ́dọ̀ wá solúsàn ṣòro wá. Ẹ̀yẹn wọ àwọn àsàlátù tá a dálẹ̀ tí èèbá ṣe bẹ́ẹ̀ ọwọ́ ń polongo àsàlátù rẹ ọwọ́ ń fi yín wọn parọ́ ọmọ nàbì sallallahu alaihi wasallam. Gbogbo tí máa ń gbẹ̀yẹn tó bá parọ́ ọmọ nàbì ojú kálukú náà rí o. Àwọn tó ṣe ṣáájú rẹ wọ́n máa ń tójú wọn kan o. Umaru wa kọ lẹ́tà tí Umaru kọ open lẹ́tà ni tí àtẹ̀yìn ń dì tí bọ́ ọ̀la nǹkan bọ́nú tí ọwọ́ akarógódó òdì owó lókàn ọwọ́ à ń pè ní tí àdìdì ṣé wọ́n di eléyìí ni. Umaru wa kọ lẹ́tà ọkọ lẹ́tà kan sí Amru bunu As ọkọ lẹ́tà kan sí odò. Imam Muhammadu gan rahimahullah rahmatan wasi'a táǹjànú bá wárí èèyàn tí ẹ bá bá Muhammadu pé àjànú dẹni kálámù Muhammadu a máa fi bàtà rẹ̀ ránṣẹ́ pé ẹ lọ sọ fún àjànú pé èmi Muhammadu sọ pé kọjáde quwwatul imani ni. Táǹjànú tí wọ́n ti ń bàtà bọ̀ ní ọmọ kan ń jáde tí ó jáde kó mbẹ́. Umaru kọ lẹ́tà ipe ẹ lọ bá ń fún Amru bunu As lẹ́tà tí ẹni yí pé n ti ń bẹ lẹ́tà kejì yìí lọ bá ń jù sódò mo ránṣẹ́ sódò mo kọ lẹ́tà sódò. Amru bunu As sì gba lẹ́tà tó dò open lẹ́tà ni kí ni ti ń bẹ ń bẹ. Umaru ní ìwọ Nile in kunta tafidu bi amurika tó bá jẹ́ yí pé sísàn tó ń sàn agbára rẹ ló fi ń sàn fala tafid láyé ẹ̀ mọ́sánmà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé Ọlọ́run ọba rẹ ọba tó dá sánmọ̀ tó dálẹ̀ àṣẹ rẹ̀ ló fi ń sàn wa as'alullaha an yaj'alaka tafidu mo wá ń bẹ lọ́n mò ń pè é yí pé kó jẹ́ ọmọ sàn lójú ẹsẹ̀. Ìwọ gọ́vnọ̀ kan bá ń lọ ju lẹ́tà ń sódò lásán Amru bunu As dodo ó sì ju lẹ́tà bẹ́ẹ̀ nígbà tí ó dàárọ̀ ọjọ́ kejì omi River Nile ru wá ni ta ni ń jọ máa pè ní wọ́n jọ máa pààyàn. Àǹjànú wo ni ó lọ kẹsẹ̀ bẹ́ẹ̀ torí lẹ́tà Umaru radiyallahu anhu. Àǹjànú mẹ́rẹ́ ó gbèrọ ọ̀sálọ tó Àǹjànú fẹ́ kẹ́ ẹ bọ òòṣà ni bí River Nile ṣe ń runu látọdún tó fi di àsìkò tá à ń sọ̀rọ̀ River Nile ọ̀gbẹ́ ntọ́ pẹ̀bọ rẹ ní Mísírọ̀ nu ṣe bí open letter ni káti ẹ̀ wá sọ pànàbí wa kọ̀ nǹkan fún Abu Dujana ṣé ọkà rógódó ntí ẹ lọ́kàn torí pé à ń rí àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ń yọ ọ́ jáde nínú a ní àdìsí mòdù a ní àdìsí dọ̀yìf sọ̀ ń gbọ́ alágbára omi jókòó ká kọ́ àwọn mòdù òní tí ẹ fi parọ́ mọ́ nàbí àwọn àdìsí dọ̀yìf òní tó jẹ́ wípé ń bẹ́ẹ̀ dọ̀yìf náà oríṣiríṣi àìsàn ń bẹ o ìgbà mi bẹ tá a máa ń lo àdìsí dọ̀yìf torí pé àìsàn náà oríṣiríṣi ẹni tó fi kì í mú àìsàn kan ni ẹni tí ń wúkọ́ àìsàn kan ni Ebola àìsàn kan ni HIV àìsàn kan ni bádìsí náà sì wá pọ̀ léra wọn nù àwọn àdìsí mi ń bẹ bí ọ̀fẹ̀kẹ̀lẹ̀ àìsàn tó wà lára rẹ̀ tó jẹ́ pé a sì lè mánéjì ẹ̀ ká lò àwọn àdìsí mi ikọ́ òun ò tí ì le dáadáa àwọn àdìsí mi ikọ́ ọ̀fẹ́ ní ń bẹ lára rẹ̀ má débẹ̀ o àwọn àdìsí mi ń bẹ Ebola ni ó yára pààyàn àwọn àdìsí mi ń bẹ HIV ni gbogbo bí mo ṣe ń dákọ̀ lólókọ̀ kọ̀ọ̀kan mo ń kárù ń bẹ ṣáàzù ń bẹ oríṣiríṣi òun làwọn àfáà aládìísì òní tó kalẹ̀ àwọn àdìsí wa jẹ́ àdìsí dọ̀yìfù
tọ́lá ẹ̀sán àwọn àáfàá tó máa ń yọ fàwa ìdù jáde ń bẹ̀ pé ọ̀dà náà àdìsí dọ̀ ìfò ní ṣùgbọ́n àǹfààní wò láti ẹ̀fẹ́ jẹ́ ń bẹ̀ tọ́wọ́ wá rí bá wọn káwá gbà pé àdìsí dọ̀ ìfò làdìsí àti sọ ní ìṣó pé dọ̀ ìfò ni àǹfààní wò la fẹ́ jẹ́ ń bẹ̀ ànábì kọ open letter sọ ọ̀kan tó wà nù lẹ́tà ń jáde ìrìn tí ì sọ torí kì í ṣe pé mo fẹ́ kọ̀rẹ́ẹ̀tì rẹ lórí gbogbo wọnàwọnà tó sọ ìmọ̀ràn ni mo fẹ́ mú wá ìntọ́ wà nù lẹ́tà gangan ó tójú ewé kan báyìí ànábì kọ lẹ́tà ni ọwọ́ àfàdúrà parí lẹ́tà ìpè ó ti ládéhùn kan nínú tó wà ń bẹ́ẹ̀ nù ní sọ́nkẹ́ ó ti ládéhùn kan láàrin àwa àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ àjẹnù ànábì wa ní ẹ̀yin àjẹnù yìí ẹ gbọ́dọ̀ lọ gbélé ibi tẹ́ ẹ fẹ́ mọ àwọn ibi tẹ́ ẹ fẹ́ mọ gbé ń bì mọ́ ẹ má gbé bẹ́ẹ̀ mọ́ ẹ kọrí sọ́dọ̀ àwọn tí wọn ò gbọ́ lọ́n gbọ́ ẹ máa lọ bẹ̀ ẹ máa lọ sọ́dọ̀ àwọn tí wọn ò gbọ́ lọ́n gbọ́ tí ẹ ń bọ òòṣà kó nù lé ọ̀dọ̀ ibi tó wà ẹ kọrí bẹ̀ má gbé bẹ́ẹ̀ mọ́ ilé àwọn tí ń bọgi tí ẹ ń bọ́ pẹ̀lẹ́ máa lọ tọ́ra àwọn lẹ́ni èṣù àwọn àfóúnyẹrin lẹ́ni èṣù àwọn náà lè sùn máa ń wá kí ẹ̀yin ọ̀yá ọ̀dọ̀ yín tó ń tẹ́ ẹ fi ń dìfẹ́ǹdì ogun tẹ́ ń dìfẹ́ǹdì ẹ̀yin náà mọ̀ pé èṣù nìyín. mo rí lébẹ̀ so lọ fi lẹ́tà ìsinú ilé lọ fi lẹ́tà nù ilé kákó lórí eléyìn nínú àwọn nǹkan tó sọ ọ̀rọ̀ tàbúdù jáná ní o kọfẹsẹ̀ múlẹ̀ abúdù jáná yìí sàbí dáadáa ni àgbà sàbí ni kódà òun lọ padà pa Musailama al-Kadhdhab bó jẹ́ pé tìlá fún bẹ̀rẹ̀ àwọn afápẹ́ tá a lọ́pa Musailama al-Kadhdhab ṣé Wahshi ibn Harb lọ́pa ni àbí Abu Dujana torí Wahshi ibn Harb òun lọ́pa Hamza nígbà náà Wahshi wà ní kèfèrí Hamza wà mùsùlùmí ó sì pa Hamza sójú ogun Udu ńgbọ́ padà gba Ìsìlámù tán Ànábì máa ń sọ fún pé mọ́mọ́ dún wájú mi ìyìn fẹ́ máa rójú rẹ̀ torí tí n bá ti ń rójú rẹ̀ ìyìn máa rántí bó o ṣe pa Hamza nípakúpa ìwà máa ń bàánú jẹ́ nígbà tánàbí kú tán tí àwọn kan láwọn òsè Ìsìlámù mọ̀ tí wọ́n lọ sójú ogun tí Abubakar kú wọn lójú ogun ẹni tó péré ẹ̀ lánàbí Ọlọ́run ìyọ̀n Musailama tó péré ẹ̀ lánàbí Ọlọ́run ó gángan ogun yẹn ogun Yamama ńgbọ́ ọ̀sẹ̀lẹ̀ ó ní Wahshi ibn Harb ọfà tó fi pa idà tó fi pa Hamza ó dúró kakọ́nà kan ni pé ó wá fi ọfà ọ̀tá mọ́ ó jù mọ́ Musailama ibi Musailama ti wó lulẹ̀ báyìí Abu Dujana òun fò lé lórí ni gbà ó fún lọ́rùn pa ta lọ pa náà méjèèjì ntí tìlá fún máa ń wá náà àǹkàní bí òwúlẹ̀ fún lọ́rùn yóò kú àǹkàní no ẹni tó fún pa lọ́pa so kálíbà mọ pàtàkì sọ̀hábà tó parọ́ mẹ́yìn inú ẹni tó jagun Udu tó jẹ́ pé ń fi ẹ̀yìn rẹ̀ gba ọfà fún sí Ọlọ́run sallallahu alaihi wasallam ló tó parọ́ mọ́ bá ipe wọn di tíà fún ọ̀dà ọ̀yà ànábì wá fún tíà sànàbì chájì ẹ̀ pé Abu Dujana àǹjàn tó ní bẹ́ńlẹ̀ rẹ̀ yìí kí n tó kọ̀ nǹkan fún ọ mẹ́ran wá síbẹ̀ yìí ń gbẹran ọ̀yà dáhùn ànábì chájì ẹ̀ ànábì sọ iye owó tí ó mú wá ọ̀yà kọ́ ọ̀ka ibi tó ti fowó lẹ̀ fànàbì yálà kó tó gba tí ànàbì gbà tó gba tí à ń tẹ́ ibi táwọn ànàbì ti àwọn pé ọ̀rọ̀ àǹjàn tí mẹ́lẹ̀ rẹ̀ yìí màálù kan lọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ o síbi ń tẹ́ à ń pè ń jálábì nù sẹ́yìn náà mọ̀ túbọ̀ rẹ̀ ni abẹ́ ẹ̀ máa ń tẹ̀ ń ṣe ìyọ̀nba nínú àwọn wọ́nranwọ̀nran tó wá sọ wá kó tì í pé Ibn Qayyim ó sọ wípé èèyàn lè hàn tú àgbàfà Saudi kan ọwọ́ agbẹ́fàtíwà bàbá wa Fawzan hafizahullah ó gbé wá kí ló rí tẹ́ fẹ́ máa dẹ̀sìn rú kí ló rí tẹ́ fẹ́ máa dẹ̀sìn rú ṣé bí Ibn Qayyim yìí ni wọ́n pè lọ́mọ náà jò ní ṣé bí Ibn Qayyim tó dá akọ́tọ́ wá ń kóòtì ní ìsìn ṣé bọ́ ọmọ náà ló pè é tó ní ẹni tó bá mẹ́sìtì kọ́ra sí dáadáa ọ gbọ́dọ̀ ti rí pé àtàlíbáni ni o àti Ibn Usaymin ni o àti Ibn Qayyim ni o àti Ibn Kathir ni o inú ọ̀nà ni ẹ wà sọ ẹ kó o tó kóòtì ọ̀rọ̀ ọmọ náà
ajẹ́pọ̀ ọmọ náà nìwọ náà tó kóòtù ọ̀rọ̀ ọmọ náà sọ ẹ kó kóòtù ọ̀rọ̀ ọmọ náà kí ló sì ṣe yín àfáàsà ìdìlọ fẹ́ kórí búba yín tẹ́jí tí ẹ̀sìn sí ní bá tiẹ̀ kí níta ẹ̀ ń ṣe ní ọ̀dà ẹ wá fẹ́ rò pé ẹ lè gbógun tì í kẹ́ ẹ bá ló kọjẹ́ kẹ́ ẹ sí gbogbo ẹ̀ ẹ wò pé àwọn àfáà súnà wọ́n máa ń dákọ Ibn Qayyim àwọn ọ̀lẹ́gbẹ́ ó tó ń parọ́ àwọn alùsúnà ẹgbẹ́ kan ni wọ́n dálẹ̀ lẹ́yìn 100 years tánàbí jáde láyé ọyá sọ àmì ìrọ̀ alùsúnà níjọ́ wọn ti dálẹ̀ sínú pálọ̀ rẹ̀ wọ́n ti dálẹ̀ gbogbo ọgbọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ọmọ kékeré gan tó bá jókòó tó bá bi gọ́gùn léèrè yóò kàn bú ẹni ni pé àṣìdádì ò ti ẹ̀gbọ́n ayé ti lajú kọjá ká ẹ máa sọ gbórú nǹkan báyìí lórí nẹ́ẹ̀tì ẹ kàn ń wọ́ra yín ẹni tí bọ́ ka àdísì kòríkà ayé ti lajú kọjá báyìí ó ń dùn yẹn ara tá à ń sọ ni o Yorùbá ní ọ̀pàdé àgbàlá àwọn èèfẹ́ rágbàlagbà fín ṣùgbọ́n gbàtọ́ gbàlagbà bá wá bọ́ síbi tí yóò ti rí fín báyìí kọ́ Yorùbá ní ọ̀pàdé àgbàlagbà lọ́nà ó ní ọyọ́ ọlọ́gbọ́n sẹ́dìdìrín ló ṣe dàgbà sọ́ọ̀mà sírò yìí ta fẹ́ wá kó mọ̀ràn wá bá ní lọ́rọ̀ papọ̀ yìí Ibn Qayyim tẹ́ pè lọ́mọ ẹ̀ná tẹ́ tó wá ń kó tiẹ̀ rahimahullah ta'ala rahmatan wasi'a kọ́lọ̀ ń bá ní kí àbáwá Ibn Qayyim kí ló sì fa wàhálà òun náà ni pé ẹ̀yin rò pé nígbà tá a bá kó ti àwọn ṣéwù yín ìmọ̀ràn ni ẹnìkan kan ò bú ṣé Ibrahim Niyas ẹnìkan kan ò bú àwọn ṣéwù tẹ̀ ń dákọ̀ ẹ̀ ẹnìkan kan ò bú ṣéwù Tìjàní tọ́rọ àwọn ọlọ́ọ̀yìn wẹ̀rẹ̀ nu ẹnìkan kan ò bú wọn tá a bá fẹ́ sọ̀rọ̀ lápẹẹrẹ kí n kóòtì bẹ́ẹ̀ sì lè kóòtì ẹ̀ nínú jàwá túnú tí àyínà láti ń kóòtì ìwọ kan sọ ẹ má fi ìgbára ta sọ̀rọ̀ lásán sórí bò Ibn Qayyim kò dín wa kù kò sí tọ́ka wa ọba sì pé Ibn Qayyim bọ́dọ̀ ẹ bá jẹ mí pé ṣé bọ́dọ̀ ọba ọkọ̀rọ̀ bọ̀ kọ́lẹ̀ kí aláàkàn mi dáàdì mi kọ́ ní Ibn Qayyim òun kọ́ lọ́n sí ràn sí a nítorí ọmọ tí wọ́n ti ń pè lálùsù náà nu alámìírù kankan jà ànábì lọ ànábì gẹ́gẹ́ ni ẹbú má wulẹ̀ bú Ibn Qayyim má Balibani má bùbù mbàs tàṣà ànábì kò ṣòfò ànábì gẹ́gẹ́ oníkóṣe kí ni o kọ́ ọ̀rọ̀ lù fi Albani lẹ̀ fi Ibn Bas lẹ̀ fi Ibn Qayyim lẹ̀ fi Ibn Kathir lẹ̀ àìmọye mas'ala tá a mọ̀ sọ yí pé baba Albani wọ́n ṣe mistake bí àwọn àgbà ẹ̀hà ọ̀ràn yẹn ni baba Albani wọn ò lọ síbi pọ́jọ́ ọ̀ràn yẹn tó kọ̀tán alùsùnà sì ni wọ́n ṣùgbọ́n níbẹ̀ wọn ajúfàtí baba Albani dànù sẹ́yìn lè ṣe báwọn ọmọ jẹ́ pé làlùsùnà ni ẹni tó jẹ́ pé òdodo ní ń wá kí àwọn olódodo ní ọ ni Ibn Qayyim ìní sọ bí tí àbá tún ṣe mistake kọ́ mọ́bà tó máa gbábẹ̀ mú wọ́n ṣe mistake inú bí tí ẹ ti ṣe mistake táwọn àfáà ṣe mọ̀ ákàtà lé wọn lórí so àwọn òtún tẹ̀lé bá bẹ́ẹ̀ pé níbi àtẹ̀lé Ibn Qayyim kò tó tẹ́ àgbàfà tí wà wọ́n bì nígbà tí làákà alùsùnà máa ń pè nítorí pé alùsùnà kò tẹ̀lé èèyàn ẹ̀rí lálùsùnà ń tẹ̀lé dalilu sahih ntí ò yí ọnu ẹ wá wò pé bá a ṣe ń sọ̀rọ̀ àwọn ṣé Ibrahim táwọn sọ̀rọ̀ ṣé Tìjàní ẹjẹ́ àná sọ̀rọ̀ àwọn ṣé wọn èyí kẹ́ aláàkàmí baba Albani àtẹ̀lẹ́ baba Albani gbà yìí pé àwọ̀ ẹjọ́ sátidé àwọ̀ ẹjọ́ àràfà tó bá bọ́ sátidé àní ìgbà àtẹ̀lẹ́ baba Albani bẹ́ẹ̀ wọn èèyàn gbà àwọ̀ ẹjọ́ àràfà tó bá bọ́ sátọ̀dé kò tó tẹ́ sọtórí àwa ń sọ bí tí wọ́n ti sàwọn mistake lórí ifá tí wẹ́ẹ̀sìn tí èsì pẹ̀lú àkìdá ibi àwọn ṣéwù yìí ti lugi ibi àkìdá ni orí kẹfà tí wẹ́ẹ̀sì ni ẹ̀dàkùn bẹ́ẹ̀ kódà káwé àràfà mọ́ bọ̀ sátidé tó bá gbáwé àràfà sọ́mọ iná léèyàn ni ṣèbí náà fìlà ní sọ́jọ́ ọ̀ràn yẹn ni Albani wa ní tó bá bọ́ sátidé má gbà ìyẹn wájà kó làlùsù náà ọ wàá fi wé Tìjàní tó sọ yí pé ànábì padà wà nù pálọ̀ ọ̀hún báyìí tànàbí rìn bọ̀ lọ́sàn-án gan kì í sojú àlá o ànábì wa wọnú pálọ̀ ọ̀hún wá pé Tìjàní o mo fẹ́ fọ́n sọ̀rọ̀ àti lìfàtì sóòrí pé lèyìn ti ní í ṣe pẹ̀lú àkìdá àwa máa sọ yìí pé tó bá jẹ́ pé Tìjàní lọ sọ̀rọ̀ ní tòótọ́ bó ṣe wà nù Jawahirul Mahani wallahi Tìjàní ìsẹni Ọlọ́run tó bá jẹ́ pé òun lọ sọ ìwọ tó bá lẹ́ni Ọlọ́run ni mẹ́rin ẹ̀ wáyé pé ànábì lè padà wá ọ tó pa ànábì lákùdá ayé àti ẹ̀ta ìtumọ̀ ní tó ń sọ ni pé àkùdá ayé ànábì ó ti kó tó wá dá wáyé padà tó jẹ́ wípé tó bá rọrùn fókù kọ́ padà wáyé ni
àwọn sọ̀hábà ń jálẹ̀ yín gbà tánàbí kú ànàbí ó wáyé nítorí rẹ̀ mọ́ ní ntọ́ mẹ́mí lọ tọ́pọ̀ òkú ànàbí Monday ló kú Wednesday wọn tó sin ó sí ọlọ́run àbọ̀ ọ̀mọ́ ni ọmọ tani Monday ló kú Wednesday wọn tó sin tó sì sọ yí pé òkú mùsùlùmí ò gbọdọ̀ pẹ̀lẹ́ tó bá jẹ́ pọ́ rọrùn fókù ni kí ó ṣe kí ni ó kó jí padà ṣe bá ànàbí ó jí ni pé Umaru mo ti kú o màá kú padà ní ìsìn ó ti má ti kú padà kẹ́ ẹ sinmi o ọyẹ lọ sinmi báyìí ní ìsìn o kọ padà wọn torí lẹ́yìn ọmọ ẹnìkan wàá sọ pé láftà 500 years tánàbí ti kú lọ́wọ́ wọnú pálọ̀ Tìjàníwá wallahi irọ́ ni sí bíbí táà ti ń kó gífà hàn sí ìwòyìn náà pé àátò wọn sọ pé tó bá jẹ pé òun lọ sọ bẹ́ẹ̀ o torí tí wọn kọ́ nù sẹ́bìnú kọ́ yìí mú lónìí Jawahirul Ma'ani ṣe bẹ́yìn Tìjàníyà lẹ́ni ẹ wá wò pé nítorí pé a ti ń tú àwọn àṣírí eléyìí tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ téèyàn ò gbọ́dọ̀ gbé ìgbàgbọ́ burúkú pàdé Ọlọ́run ọba rẹ̀ àdì ọkàn burúkú ò gbọ́dọ̀ wà pẹ̀lú èèyàn pẹ̀lú ọmọnìyàn kọ́ lọ́ọ́ fi pàdé Ọlọ́run àwa ń túbà à ń túbẹ̀ ẹ wá wò pé ẹjẹ́ àna ọmọ tasáwọn àfáàtì ẹ̀ ń kó ti kí alákèmí àti Ibn Taymiyyah kí lọ́kèmí àti Abu Usaymin rahimahumullahu ta'ala rahmatan wasi'a kọ́lọ̀ ń bá ní kẹ́ wọ́n wà pẹ̀lú òdodo ni kọ̀sẹ́ni tí ò níbi tó ti ṣe mistake ṣùgbọ́n gbogbo àwọn àbátà ń dákọ̀ wọn ò ṣe mistake àkìdá o wọn ò ṣe mistake àkìdá o Mr. alágbára omi ìmọ̀ràn ni pé ẹ dákun àgbàlagbà níyìn kọ̀ yẹ kẹ́ ẹ máa ṣe láńgbáláńgbá ní tó bá ti ní í ṣe pẹ̀lẹ́ sí tẹ́ ẹ bá mọ̀ ń parẹ́ ẹ mójú tásàlátù tẹ́ ń ṣe tẹ́ ẹ bá ti lẹ́rìí fún ẹ pàdé Ọlọ́run yín jọ kan ju kẹ́ ẹ wá máa sọ nǹkan tí àwọn láyà nígbà yóò á máa dàbí ẹni pé àwọn méèké ń rí àgbàlagbà àfin kì í sọ̀rọ̀ ọ̀pọ̀ méèké ń rí àgbàlagbà àfin o kájọ nítorí tọ́lọ́ ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run ò sọ ọ̀rọ̀ ẹ̀sìn mọ́nú fámílì ẹnì kankan kò sọ mọ́nú fámílì ẹnì kankan kódà kò sọ mọ́nú fámílì ànàbì sallallahu alaihi wasallam Ọlọ́run lọ́lẹ́sìn rẹ̀ so either tó o bá mú nǹkan tí èsì kìíní wá á gbọ́dànù pé rá ò rí gbígbé wọ̀ talágbára omi báwọn ní tí mo rántí mi máa padà bẹ́ẹ̀ o Àfáà Làbíbù Lágbàjì kọ́lọ̀ kọ́sàforíjì fún mi kọ́sàforíjì fẹ́yìn náà o ìsọkúsọ yín pọ̀ o ẹ̀ńdójú tibí tẹ́ ẹ ti jáde torí àkóhùnjẹ oúnjẹ ọjọ́ ìbí ẹ wá débi ọjọ́ ìbí mọ́mọ́ ọ̀fà ń tọ́sẹ̀lẹ̀ ni pé sọ́jọ́ ìbí wà nú ẹ̀sìn àbí ò sí nú ẹ̀sìn ń táwà sọ wá sí náà ẹ̀sẹ̀ ọmọdé àti kékeré ní ẹtì já máa tẹ́nu ọmọ kọ́ mú ti expose díẹ̀ expose la ilaha illallah rasulullah tẹ́lẹ̀ mi bá mọ tí ẹ bá lè fi fọ́tò bẹ́ẹ̀ lómi ṣe ń sin ẹ padà ọ̀yẹ̀kẹ́ mọ̀ kí dojú tì rí káàfọ̀ wa máa ṣe bíi tọ́ọ̀gì lójú agbo ṣé lẹ́yìn náà já àfà tí ìbá ṣe kúrò ẹ̀yìn tẹ̀ ń tẹ̀lé orí ń kú kámọ̀ àṣẹ àì láì ṣe léegun tẹ́fẹ́ àmọ́ yìí pé páàgùn gan ń gun àfà lójú agbo ṣẹ́sẹ̀ náà ṣé bí àbá wa Lágbàjì ṣe ṣe náà ṣé bí àbá wa Àgbàlá Múnígun ṣé bí wọ́n ṣe ṣe náà bàbá Àgbàlá Múnígun bàbá dáadáa ni wọ́n ìtàn rẹ̀ ni bàbá filẹ̀ olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n bàbá tó sì rọlé fún wọn olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n bàbá àlùfáà kọ́lọ̀ ń jẹ́mi wọn ogun kì í ṣe wọ́nranwọ̀nran báyìí àwọn àáfàá ti wà nìbàdàn wọn ọba Alágbàjì làwọn ti kéw àwọn ọmọ ẹja wọn ìwọ̀n nǹkan àkíbá wọn lójú agbo wọn ò sì máa wíwìkú ìrandàrandà báwọn. ń gbọ́ ọba wa ń sọ pé àwọn àfáà kan sọ pé àlesọjọ́ bì àwọn kan láà lè ṣe ẹ máa wà bò sí o ọwá ní àwọn tí wọn là lè ṣe àwọn àfáà tọ̀ dẹ́sìn rù inú mi wá dùn fún tó sọ ọwá ní alákọ̀ọ́kọ́ nu wọn Ibn Baz àwọn dìndìnrín atú tí wọn tẹ̀lé wọn ní àtìmọ́ òun náà ló ń wìkúwì ọlọ́gá wọn náà ló ń wìkúwì ọ̀gá tó wá dẹ́sìn rù ó ní tó bá jẹ́ pé Ibn Baz bá ń bẹ láyé ní ìsìn ni bí wọ́n tiẹ̀ ti górí rẹ̀ ni o bí wọ́n ti dù ni o pẹ̀lú ọmọ ọba Saudi tí wọ́n ń tún
Saudi ṣe ọmọ ọba Saudi tí wọ́n dá akọ ètò ní tó Saudi ṣe olórí ibú èèyàn nínú rẹ̀ ó dùn sí tọ́mọ ọba Saudi ṣe nípa ẹ̀sìn ṣùgbọ́n ń gbọ́ jẹ́ pé ìbàjẹ́ tẹ́yìn fẹ́ nù wọ́n mọ̀ wá kọrin wọ́n mọ̀ wá lu disco tó ní wọ́n máa gbé nǹkan ṣẹ̀ǹbáyé wá sínú haramu ní Jamia Islamiyya ní Madina pé gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé tí kálukú bá ń lágbàáyé kí wọ́n máa gbé wá bẹ̀ ń gbọ́ jẹ́ pé aago tẹ́yìn wá nù adákùsọ́ ọmọ ọba Saudi wá ní ẹ̀rí inú ẹ̀sìn sóhun làáfà ìyẹn tí wọ́n ń sọ ń pa Ibn Bas ọmọ ọba Saudi tí wọ́n ń dá kan wallahi ìmútúfọ́lọ́mùbúra ń tọ́ dá lójú ni pé tọ́ ọba búbú bá sì ṣe jù rẹ̀ ó lè ti ọ̀ mẹ́wọ̀n tí ó ní wọ́n ti ọ̀ mẹ́wọ̀n pa níbi tí àbúrò bá sì tí ń láàmì lákàdé tí ó sẹ́ńtẹ́nu rẹ̀ ní Saudi kódà kéèyàn jẹ́ hànà wọ́n gbà fún Ibn Bas yìí pé ọpọlọ ní ìmọ̀ ni bóun gan ṣe ń ṣe wọ́nàwọ́nà tọ́ ọba sọ́run tọ́ ọ sọ yóò ní wọ́n gbàgbé ẹsẹ̀ wọn ó ní àti Usaimin àtàlìbáni ìwà ń dákọ wọn ó ní ogbà àwọn eléyìn ni wọ́n sọ yí pé kásọjọ́ bí ọ̀dá ok ọwá ní àtà malikiya ṣé malikiya náà wá dẹ́sìn rú apá kan náà malikiya sáà náà dẹ́sìn rú kí n tó wá kó ń bẹ́ ọ nínú ẹn tó dẹ́sìn rú òun náà ni Abóhùnwàsí Àgbáyé wá bá torí kẹ́sẹ̀tì Abóhùnwàsí Àgbáyé mi ní lọ́wọ́ tí Abóhùnwàsí Àgbáyé ti sọ yí pé òpònú lẹ́ntì ń sọjọ́ bì kódà orin tí a kọ ní wábùnà àṣírí tí a fi ń ka ọjọ́ orí hun 20 30 tí a máa pé 30 tí a máa pé 40 sí bàbá dáadáa ni Abóhùnwàsí Àgbáyé ó fi ẹ̀pá àwọn bàbá yín wọ́n gbẹ́sìn yìí wọ́n sì lò dáadáa irú tọ́mọ ọba Saudi jẹ́ nìwọ náà jẹ́ fáwọn ẹni àná irú tọ́mọ ọba Saudi jẹ́ tọ́wẹ́ máa dasẹ́rú ó nìwọ náà jẹ́ fáwọn ẹni rẹ̀ tàná sàwọn àgbàfà alẹ́ Yorùbá yìí tí wọ́n ń ṣe dìdìrín tí wọ́n ń ṣeun tí wọ́n á ní ẹbọ́ takẹ́ máa sọjọ́ bì sí wọ́n ti ráàyè eléyìn níbo ni Abóhùnwàsí Àgbáyé ti ráàyè eléyìn níbo ni Sheikh Kamaluddin al-Adabi rahimahullah níbo ni ẹ ti ráàyè eléyìn níbo ni àbá wa Lágbàjì gan ti ráàyè eléyìn tí ò wá yẹlákùn jẹ́ tó wá ń sọ tí ò rí bẹ́ẹ̀ ọwọ́ agbábòsì dé gbogbo nǹkan tó lè mẹ́mí èèyàn gùn kéèyàn gbórin wọ́n ní kéèyàn má gbọ́ orin yóò mẹ́mí rẹ̀ gùn ọmọ sí o inna lillahi wa inna ilayhi raji'un èyàn ó sì mọ àfà tó wá ń kọrin Barrister lójú agbó ẹwù nǹkan ẹwù bí ẹ ṣe dà ẹwù báyìí ṣe wá dà síkọ̀ ẹ̀kẹ́ ẹ ti mọ̀ pé alufá làwọn ilé 419 ni wọ́n kọ̀ẹ́kẹ́ tí mà ọwọ́ agbábòsì dé ọwọ́ àdákọ àwọn tí ń sọ wípé èyàn lè sọjọ́ bí ọwọ́ láwọn tí ò lè ṣe ọwọ́ débi àwọn ọwọ́ ní àyà tí ń lò fáwọn tàà lè sọjọ́ bí ní pé là ń ṣàkárí tún sí túnmọ̀ àyà nù kí n tó lọ mo ti ní ti máa rántí ọ̀rọ̀ alágbára pure water ń padà àyà tí wọ́n lò khudhu hidrakum ọlọ́lọ́run sọ yí pé ká lo òka ká lo pàrọ̀ ká ló ń dè ìtumọ̀ rẹ̀ ní pé ká sì súra inna lillahi wa inna ilaihi raji'un tó ọba lọ túbá fún àyà Kùránì tó sì tú ó jí àwájú Ọlọ́run illa yasha Allah àfi tọ́nà ọba àlekọ́ lábá tọ́ba sàmójúkò fọ́ Ọlọ́run ìsàmójúkò fọ́ àfi kó o túbá ni o ọ̀sọ̀pọ̀lọ̀ ní pé ká sóògùn kí ni ìtumọ̀ khudhu hidrakum lọ ka gbogbo tafsiri ọ fẹ́ dákọ̀ tafsiri kọ̀ dákọ̀ tafsiri kankan mọ́ ọgbà nínú àwọn tafasiri tẹ́ bá lọ wo mójámù sí mójámù ní fi ń tú Kùránì ṣùgbọ́n gbọ́ jẹ́ pé àwọn tó kúkú jókòó àsàlátù wọn wá omi ní ẹwà gbà orí wọn kú ẹ bá lọ wo mójámù ìbẹ́nu mójámù ẹ dákun ẹ má jẹ́ àdákẹ́ gbogbo wọn tó gbódòdó lọ ẹ má dákẹ́ torí tọ́lọ́ akíní búkú yìí ìsọkúsọ wọn pọ̀ wọn ò mọ kéwù adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìsọkúsọ wọn pọ̀ wọn ò rí kéwù pé kí ni ìtumọ̀ khudhu hidrakum sí bọ́lọ̀ ń sọ fún ọ yí pé
wa'iddu lahum mastata'tum ọlọ́run ní ẹ pèsè ilẹ̀ fáwọn ọ̀tá gbogbo ń tẹ́ ẹ bá ní kápá gbogbo tá a bá ní kápá tọ́lọ́run bá dá kẹ́ńbẹ̀ ni irú ẹ̀yin ẹ̀ bá dàrú ẹ̀yin fọwọ́ ní àfà ẹ̀ bá dàrú pé sọ́gbọ́ ọlọ́run sọ pé gbogbo tá a bá ní kápá ni ká wá pàrọ̀ mẹ́lẹ̀ kíní kan bẹ́lẹ̀ ọlọ́run wa ní mẹ́rin bá tilẹ̀ kọ́ ilé ẹ prepare sílẹ̀ ọfà gbogbo nǹkan tẹ́ kò lójú ogun tẹ́ lè fi protect ara yín bí ọfà bí ẹṣin owó tẹ́ mú lọ́wọ́ àwọn instrument tẹ́ lò ńlọ́lọ́wọ́ balẹ̀kọ́lá wí ọlọ́run wa ní turhibuna bihi aduwallahi wa aduwakum tẹ́ máa fi terrorize àwọn ọ̀tá yín àwọn ọ̀tá ọlọ́run àtàwọn ọ̀tá yín kódà nínú ṣẹ̀ríà Islam èèwọ̀ ni tí irun funfun bá jáde lórí èèyàn kéèyàn ọ̀dá rẹ̀ sí dúdú ṣùgbọ́n a lè ṣe tó bá wà lójú ogun tó wá jẹ́ páwọn tá a kó lójú ogun arúgbó ni wọ́n nínú ọ̀nà tá a lè gbà fi dọ́gbọ́n terrorize ọ̀tá ni pé kó má rí pé àwa tá a wá arúgbó ni á ẹ̀dá irun sí dúdú kó má rò pọ́dọ̀ ní alọ́ọ̀kan a tún lè dá ẹ̀rẹ̀ sí kọ́lọ̀ míì kírun gbọ̀n jẹ́ bíi brown kakori yellow kọ́mọ̀ wò lọ́ọ̀ kankan sábàmì làwọn eléyìí ni kí wọ́n sáà lè fi sá lọ ẹ terrorize ọ̀tá náà ọlọ́run wá ní ẹ múra ẹ tẹ́ ẹ bá ti fẹ́ máa lo ojú ogun ẹ kó gbogbo nǹkan tẹ́ ẹ ní ìdí lọ́wọ́ tí ó lè jẹ́ pé yóò protect yín bíi kíni àti gbọ́yé ẹ̀sìn tẹ́gùn gbogbo èròjà ẹ ò ní sọ pé mo gbára lọ́lọ́ mo kàn ń lọ ìmúdálọ̀ ó múdálọ̀ ó mọ̀fà lọ Sa'd ibn Abi Waqqas ṣe fi ń gbà tó mú ọfà lọ́wọ́ tó bá jẹ́ pé tùmọ̀ àyà tí wọ́n ń sọ ètò ìṣúra ni wàá sọ tẹ́ ẹ bá ṣe àgbà olódo tí a ń pè lágbà ṣe wọ àgbà olódo ni ọ sọ ibi tí ànábì ti kó àwọn sàbí ìjọta ní à ń lójú ogun ọyá gbà àbùsárí tí wò ó bùrì elé kó o dè má pa sọ ibi tí a ti ń ṣe léyìn kí ni ẹ máa ń kó wa tó fìmọ̀ túmọ̀ khudhu hidrakum o ò lè tú tafsiri pẹ̀lú ọgbọ́n orí ẹ làákà èrè òjì dòde bẹ́ẹ̀ kò sí làákà ẹni tó gbé ọ lọ fi súnà tú tafsiri ni súnà ànábì ni ànábì ó pèpè tó bá fẹ́ lo ogun ọyá kálukú ẹja máa wá dà nǹkan jọ sinankali wọn dájọ ni àbólódò ni ọ kálukú ó mọ owó wa sẹ́ẹ̀ mọ̀tàn ni ẹni tí ó gbé nǹkan wá báyìí ẹni tí ó gbé ó ti gbàgbé nu sọ́tù táwọn bá tọ́lọ́ ní àwọn èèyàn kan dé wọn ò rí tí wọn ò gbé kalẹ̀ níbi wa ni ẹ mọ̀ wọ̀rí ẹ̀yin ò ní lè bá wa lójú ogun because oúnjẹ tá a kó lẹ̀ àwọn nǹkan ẹ̀jẹ̀ ogun tá a kó lẹ̀ kò lè tó gbogbo wa kọ́ má jẹ́ pé àwọn èèyàn kan ó ti máa kú lójú ọ̀nà ọlọ́run ni wọ́n ń padà sẹ́rí lọlé tẹ̀fídù ayúnùhùn mínà dámúì ojú wọn bẹ̀rẹ̀ sí ní da omi jẹ́ pé torí pé wọn ò rí tí wọn ò fi ilẹ̀ tí wọn ò sì lágbára àti lójú ogun ọlọ́run wa ní rárá o bí ẹ ṣe wà ànábì wa ń sọ àwọn sọ abáyé pé lónìí yóò tá a wà lójú ogun àwọn kan bẹ́ẹ̀ ń lé o tó sì jẹ́ pé bá a ṣe ń jagun wọn mọ̀ gbalada ni o ihun tó dé wọn mọ́lẹ̀ ló dé wọn mọ́lẹ̀ o torí pé kò sí tá a fi gbé wọn ni o síbi ń tọ́lọ ní ẹ̀pìpánu ẹ kò ń jẹ lọ́wọ́ ètò irinṣẹ́ tẹ́ fi jà ọfà ni idà ni ẹ kò lọ́wọ́ ẹ kàn ní lọ ìtumọ̀ khudhu hidrakum ó ní ìtumọ̀ eléyìí o níbo lọ́n ti wá sọ̀rọ̀ pàrọ̀ níbo lọ́n ti sọ̀rọ̀ òǹdè wá mú wá tó bá jẹ́ pé tùmọ̀ àyànnu àwọn sàbí ò lò kán sọ̀tàn kódà kọ́ mọ́ fẹsẹ̀ múlẹ̀ níjọ́ tí a ń lójú ogun tí Umaru wà ní ẹja lọ jẹ́wé kan ya ẹgbó kẹwọn wá pọ̀fọ̀ ìwọ náà tiẹ̀ lọ jókòó lọ wo tí àfàṣàìdì sí tùtọ́ sọ̀rọ̀ lẹ́yìn ẹni tí ọmọ kẹ́hún nù gobi ṣe ń mú àwọn àpẹẹrẹ wá fọ pẹ́ tó bá jẹ́ pé ìṣúra kan wà sọ́yẹ kámúzò òkú tó ní tẹ́ ń gbà ní pé ẹni tí ó sògùn ọkà kùtù ẹ sánàbí náà kùtù ẹ pẹ̀lú oògùn tẹ́ ń ṣe náà àti ntọ́lá nàbí sóògùn yáyá sàlàtì sọ́yẹ kó kú ní èjìun sọ́yẹ kó kú ní èjìun ẹ ṣe àṣòfò làákàyò tó báyìí sọ́yẹ kó kú ní èjìun tó bá jẹ́ pé oògùn ni máa ń jẹ́mi èyàn oògùn ni ẹ gbàgbé kọ́dáró ọlọ́run ẹ sáré oògùn náà kí náà lẹ dà gbogbo ń tẹ̀ra tí ó sì fọkànbalẹ̀ ń bẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ bí ẹ ti sáyìn lọ́dọ̀ èṣù àǹjẹ̀nu tẹ́ ẹ bá lò kò lè ṣàdédé jẹ́ lásán yọ gbà nǹkan lọ́dọ̀ yín mọ̀ ń bọ̀ bí ọ̀rọ̀ rẹ padà ọ̀rọ̀ rẹ ní ìfikádì ẹlẹ́ Mr. Labibu anabi wa sallallahu alayhi wa sallama kò sọ pé ká sọjọ́ ọ̀bí o ọwọ́ á ní al-aslu fi kulli shay al-hil lárúbá tí ọkọ̀ rẹ ti
wẹ́lẹ́ àgbà lárúbáwá àgbà jìnnà ní máa sọ́ọ̀sù bá so local lárúbáwá so ó ní mo fẹ́ ṣe bí àwọn academy wo local champion ìwọ tó ò lè sọ lárúbáwá ṣẹ́jú méjì tó ti máa pòpò ló ọlọ́wọ́ sànú ẹ̀ sórí kọ́ídà tó fẹ́ mú wa ọ̀mà ìpìlẹ̀ níbi àwọn ìṣesí so ti yé báyìí halali ni ṣùgbọ́n nínú ìbádà al-aslu fil ibadat al-hadar ìpìlẹ̀ nínú ìjọsìn ni pé má ṣe tó bá fẹ́ mú nǹkan wá níjọsìn ìwọ lọ́wọ́ àmẹ́rì wá pé kíni wọ́n ní kí ló tó fi ń rùkú pé mọ́ rùkú nípìlẹ̀ mọ́ forí balẹ̀ nípìlẹ̀ mọ́ ṣàdúrà nípìlẹ̀ ọwọ́ fẹ́ ṣàdúrà bí ọlọ́rẹ̀ pé kí ló tó fẹ́ ṣàdúrà ọwọ́ àṣọ torí pọ́lọ̀ ń sọ báyìí ṣùgbọ́n gbogbo nǹkan yòókù tó bá ti yàtọ̀ sí léyìn ìpìlẹ̀ ní pé máa ṣe lọ jẹ báyìí jẹ tọ̀hún jẹ ti bí jẹ ti gbá jẹ tàwo tó bá ní eléyìí nǹkan á ní ké èmi ò jẹ́ o kí ó tó fi jẹ́ ìpìlẹ̀ ní kò jẹ́ àìyìn lè jẹ́ torí pọ́lọ̀ ń sọ pé haramu ni ọwọ́ àmẹ́rìwá ibi ìjọsìn tó bá jẹ́ pé ọjọ́ ọ̀bí sọ̀rọ̀ pé àwọn tẹ́yìn ìfẹ́ẹ̀tì ẹlẹ́fẹ́ sọjọ́ ọ̀bí wọ́n wá wọ́n sì gbogbo ẹ̀ tó o bá ti sọ fún wọn pé ẹ wá ìnáwó tí mo fẹ́ ṣe èmi tí mo fẹ́ ṣe ìní gbalada ẹ̀yin tẹ́ ń bọ̀ ń bẹ̀ ẹ̀ gbalada tẹ́ ẹ bá náwó ẹ náwó dànù wọ̀lẹ́ àní báyìí jà ẹnìkan kò ní sọ ṣùgbọ́n ẹni tẹ̀sìn náà ni ẹ náwó ọlọ́run náà ń ṣàkárí tó láàsí dáná kún sókè àwọn sàbí ọ̀gbà yà ń yé wọn ò máa yà wọn ò gbọ́yé ìwọlọmọ ọkọ ẹdú àwọn sàbí ọmọ ọkọ ẹdú àbí ìwọlọmọ ọkọ ẹdú àwọn sọjọ́ tí sàbí tí wọ́n kóra wọn jọ tí wọ́n sọjọ́ bì kí ni tiẹ̀ ń dùn náà ti ń sọjọ́ bì tí ì bá ṣe pé orí tí ò pé ẹni tó ṣe 60 years bóyá 61 lọ́lọ́ nǹkan fún sọ́ọ̀mọ̀ pé bá a ṣe ń dàgbà ṣe à ń súnmọ́ kú ni tọ́ ẹ̀kọ́ ọmọ banújẹ́ kí mo mọ̀ ń kú lọ ní ṣédùn ní pé èèyàn di báyìí ń tó o ṣe sẹ́yìn gan sọ́lọ́ ti gbà àwọn ẹni ọlọ́run tí wọ́n bá sì bàdà tán gan wọ́n máa ń banújẹ́ ni wọ́n á máa rawọ́ sí gbélé lọ́wọ́ wa kí ni ìdúró lórí tó ti lò lọ. ìta fi máa ń dúpẹ́ oore ni ká lo àsìkò síbi tọ́lọ̀ ẹ̀tọ́ wa kọ́ sí náà ẹ̀tọ́ gbé kéèkì kan wájú man tashabbaha biqawmin fahuwa minhum ṣebí ṣe sí èbó ni kéèkì ká jẹ kéèkì ọ̀nà mà náà ṣùgbọ́n bí tó so mọ́ ni oúnjẹ àjẹnù wá gbé oúnjẹ àjẹnù ká wájú ìdènà kan náà sí ọyá rè kàn kíní kan yìí ọ̀tán ẹ bá sì dèdè rìn ṣé wọ́n ti ẹ̀ ní sọ́mọ́ pàánà bí gan ṣeré lẹ́yìn kí ọ̀gán ọmọ yàrí ẹ jẹ́ á farabalẹ̀ dáadáa inú mi wá dùn yìí pé inú ọ̀rọ̀ tó tún sọ nígbà tó lọ kí mọ́mọ́ ọ̀fà padà nílé bóyá nígbà tó yẹ kó lójú agbo tó wá ń ṣàdúrà tó ń dẹmọ tó tún dẹmọ nígbà táwọn bá ń dẹmọ báyìí tí ń dẹmọ oògùn tí ń dẹmọ báyìí láì sí tọ́ọ̀gì àwọn ọmọ gáràjì gò sí bá a mọ́ wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan àwọn ẹni ọlọ́run ò ní rí gànàgànà lára wọn gbogbo àwọn bàbá tó ti lọ àgọ́ gànàgànà náà sí sí wọn kí ló dé ibi táwọn bàbá ti sọ̀rọ̀ tí ọba ti súnà mu ní kóòtì ẹ̀ mọ́ kóòtì àbáwọ́n wà sí àgbáyé kí wọ́n ní kẹ́ ẹ mọ́ sọ́jọ́ bí o kóòtì ṣé kàmálì tẹ́ sọ yí pé àtẹn tó kúnlẹ̀ fún yàn àtẹ̀tẹ́ kúnlẹ̀ fún wọn wọ̀ náà o àwọn alùsùnà ga àsọ báwọn o bàá mi dẹ̀ sọ bẹ́ẹ̀ ṣé Kamaluddin Adabi rahimahullah bàbá dáadáa bàbá rí ni àwọn dẹ̀ tó sọ bẹ́ẹ̀ kódà ara mi ṣọ́ọ̀kì ní ọmọ kọ́kọ́ ká kò lè tó báyìí gan ní kóòtì ṣé kàmálì ń bẹ́ wọn o alábòsí nìyí afatu'minuna biba'dil kitab wa takfuruna biba'd kí ó táyà máa gbapá kan tí a gbọ́ táyà máa takò kan ẹ wà máa wá bí ọ̀rọ̀ tó bá dáa bí ọ̀rọ̀ tó bá tẹ́yìn lọ́rùn fatiwa shopping iná ló ti alágbára omi dé bí ọ̀rọ̀ Ibn Qayyim ẹn tó ti pè lọ́mọ ẹná tó ní téèyàn bá máa ń sẹ̀kọ́ ọ̀rọ̀ sí yóò bá nù ná tọ́wá ní Ibn Qayyim gẹ́ sọ pé alẹ́ hàntú sẹ́rù hàntú búkú tẹ́yìn hàn ní ẹ sọ sẹ́rù hàntú búkú tẹ́yìn hàn sí ní ẹ sọ ẹ dákun ìmọ̀ràn ni o ẹ jẹ́ ká farabalẹ̀ kéwú
gbogbo ń tà ń kó káàkiri yìí ń tó nù yín ìmọ̀ràn mi ní fún yín mọ̀ ń bọ̀ ń bí ọ̀rọ̀ alágbára omi pẹ̀lú àdísì àbúdùjánà ní ìfiparí ọ̀ àmọ́ ìmọ̀ràn mi ní fún yín ó ní pé ẹ lọ ké o súnà ẹ ké o súnà ní tí ó ń kó bá yín gangan nu tẹ́ ẹ bá ti lè ké o súnà wàlá ẹ là kó o bí gbogbo wọ̀nrànwọ̀nràn yìí ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ké o súnà ẹ̀sìn tẹ́ ẹ ń ṣe lẹ́ẹ̀mọ́ ṣe o èyí wá dàgbà ju o tọ́lá sí ni léyìí wàlá ẹ̀sìn ni ó yẹ káwọn fámìlì yìí ó lè pè yín nígbà táwọn bàbá ń ṣe bí tọ́ọ̀gì tí ń ṣe bí tọ́ọ̀gì lójú agbó báyìí tí ń ṣe bí tọ́ọ̀gì lójú agbó làbíbù wọn tó ń kọ́ ní barista odidi àfà ìwọ alágbára omi ìwékúwù tó wí láti yanjú díẹ̀ art ìbọn ṣe wá sí lálẹ́ yìí o ṣùgbọ́n ń tá a fẹ́ kó yí ọ ni wípé súnà ò ṣe é kọ́yìn sí ìmáàmù Shafi'i rahimahullahu ta'ala rahmatan wasi'a ìmọ̀ tó náà ó rí kẹ́mọ̀ sọ́lẹ̀ ẹ̀kan ìmọ̀ tó náà ni ìmọ̀ hadithi tó fi wá di wípé ẹ̀ńtẹ́yìn wa sọ pé kò mọ kéw àáfàá wa kan bẹ tí wọ́n kọ́ wa ń kéw ọlọ́run bá mi forí jì wọ́n bá mi kẹ́ wọn wọ́n ti jáde láyé òní àáfàá wa máa ń sọ fún wa wípé al-aqilu salim yuwafiqu al-kitaba wa sunnah torí èèyàn bá tóru yóò mọ kódà kọ́ mọ́ ti ra díìsì tó bá sọ̀rọ̀ báyìí yóò sì mọ́ bá tọ́lọ́ àtànàbí mu níta bá sáyẹ́dì tó fi fọ́kọ̀ ọ̀pọ̀ ẹnu sọ wá gbẹnu ẹ mọ́ kọ́ sọ pé wọn ọmọ kí wàlẹ́ àdìsí tó mú wá mọ̀ dọ̀ yìí fún ni àwọn sáyẹ́dì tí kò gbọ́ mi kankan ó ní bùn tí ń ṣe ń gbọ̀gàn ló ti mọ̀ pé kò fẹsẹ̀ múlẹ̀ kò wà tán ṣé ẹran náà nílà káyìnà ṣèbí ńgbà tí ò lò ní òfin wúlò bẹ́yẹn náà bá ní tí ó bá ti lò kò wúlò náà ìmáàmù Shafi'i rahimahullahu ta'ala rahmatan wasi'a ìmáàmù Shafi'i àbí gbogbo ilẹ̀ náà tó máa ń ka tí àmáàmù Shafi'i asá máa ń kà kí ni ìmáàmù Shafi'i sọ nígbà tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó ní. kullul ulumi siwal Qur'ani mushghalatun. ìmáàmù Shafi'i ní kullul ulum gbogbo ọmọ pàtàkì yẹn bá rí kọ́ mọ́ siwal Qur'ani mushghalatun aw mashghala gbogbo ọmọ tó bá ti yàtọ̀ sí Kùránì ntí ọkàn máa kọ ọ̀rọ̀ àìròjú lásán ọkàn wéṣì àsìkò ààrẹ nígbà tí èèyàn bá sọ pé òun kọ tíà ọkọ tí à ń pa Ògùn ọkọ tí à ń pa Ògùn wọn náà sọ àwọn àfáàrẹ kan tó jẹ́ pé tíà Ògùn ni ẹ ń kọ bí ẹ ṣe ń lewé wàlẹ́ àyà Kùránì tó dáa kan khudhu hidrakum tí mo tú fún ọ lọ bẹ̀rẹ̀ Ọlọ́run lórí rẹ̀ lọ túbá kó o túbá ló pé wa ń dún ọba sí ń sọ̀rọ̀ sí yìí torí pé àgbàlagbà lẹ jẹ́ ṣùgbọ́n àpàdé àgbà lọ náà a ní ọya ọlọ́gbọ́n sẹ́dẹ̀dẹ̀ ló ṣe dàgbà sáàmà sẹ́yìn tá a fọ̀rọ̀ lọ rèé gbogbo tó bá ti yàtọ̀ sí Al-Qur'an pátá mashghala ni ọ̀ọ́kà máa dààmú káàkiri ni nígbà bá ń sọ ẹni tí náà rán ẹni tí ń lo kánákò wallahi mo fi ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra mo fi búra mo fọlọ́run tí ó pè méjì mo fi búra ìgbà tí mò ń wo prógámù àfáṣáìdì sí tún rọ̀ lẹ́yìn àfáṣáìdì sọ̀rọ̀ kan yí pé nígbà tó wá ní àwọn bàbá kan wọ́n rin Ìbàdàn sí Mẹ́kà wọ́n rin kinní kan wọ́n wá ń fi rọ́ọ̀bù rẹ̀ sẹ̀ yíkẹ́ sí báwọn bíi ní kárìnrìn alẹ́ alaykum bid-dulja àdìsí ni máa wò ká inna lillahi wa inna ilaihi raji'un gbogbo yóò sì máa bá kọ̀rọ̀ kọ̀mọ́kéwò sí bí ẹ dákun èèyàn lọ ṣe tíọ́rì láyé institution ọmọ nípa kọ̀ǹpútà bí nǹkan míì wọ́n á gbé kọ̀ǹpútà sí iwájú ni wọ́n á wò báyìí ẹnìkan sì ń bẹ kọ̀ lọ sí computer science kò sí computer engineering ó sì bọ́ọ̀dì rẹ̀ ó ti bọ̀ ná ó mú máwọ̀sì ó di pín kí la nídìí sí application kọ́ la nídìí anabi ni òrìn lálẹ́ fa innal ardo tutuwa bil layl torí pé ilẹ̀ Ọlọ́run máa ń ká kó lálẹ́ ìrìn àjò yẹn fast tó bá jẹ́ kó àwọn ẹ̀dì wá sọ̀rọ̀ kan mú ní wàláhì làákà ń bẹ lórí ọkùnrin yóò tó bá jẹ́ pé àbá tó ní àárín tó ní àlùkánà kò kọ́ ẹ̀wọ̀n lọ́dún kan tó tọ̀ wàláhì ìrìn àwọn apàdà rò pé sọ ẹ̀wọ̀n lọ́dún kan ni ayé ti lajú kọjá kéèyàn máa wí wọ̀nranwọ̀nran lórí social media tó kàn wá sọ̀rọ̀ tó ọmọ kékeré kan àmọ́ òkà sẹ́dáàdì yóò lajú ni sẹ́nu wọn bu ni
ẹ mọ̀ yóò máa rí yẹn la Imam Shafi wá ní tó bá ti yàtọ̀ sí Kùránì wọ́n rán ní illal haditha wa ilmal fiqhi fi dini illal haditha wa ilmal fiqhi fi dini. Ìmọ̀ tó wá lè mọ̀ tó bá ti mú Kùránì tán àdíìsì ló kó Imam Shafi lọ sọ bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ ẹ̀ka Imam Shafi o àwọn ọmọ yín ń kà ní tìdá yìí o ọmọ mi lè kà sá ní tìdá yìí ọmọ mi lè kà ní sásà tìdá yìí tí àwọn ọmọ tìdá yìí ni mò ń kà fún ọ yìí o tó o bá fẹ́ mọ kí o tó o bá ti yanjú Kùránì tán kí ni Imam Shafi lọ́kàn àdíìsì ṣe bá àdíìsì lẹ́yìn ń bá sọ̀tà yìí Ibn Qayyim tí wọ́n pè lọ́mọ náà tó wá ń kó ti ọmọ náà ọmọ pé ó ti pè lọ́mọ náà wá ní Ibn Qayyim lọ sọ̀rọ̀ yìí o òun là á fẹ́ lò yìí òun lo ọ̀rọ̀ ọmọ náà tí ẹ bọ̀ kí lẹ́yìn Imam Shafi wá wí. al-ilmu ma kana fihi qala haddathana. Imam Shafi ní al-ilmu tí a ń pè ní mọ̀ gangan ó ní gbogbo tó bá jẹ́ yí pé tó bá ti fẹ́ kàwé pé haddathana kásà lágbájá báyìí sọ báyìí fún mi torí ẹ̀ la fi sọ fún ọ yí pé Musa al-Ansari tó wà níbi àdísì Abu Dujana tó dákọ tó jẹ́ pé ń ló sọ pé ànábì sọ tó fi wá sọ ìtàn Abu Dujana Musa yẹn kò sáàbẹ tí ń jẹ́ Musa al-Ansari nù sàbí ànábì Abu Dujana wà á ti sọ̀tàn rẹ̀ fún wallahi kò sáàbẹ tí ń jẹ́ bẹ́ẹ̀ Musa ṣùgbọ́n Abu Dujana wà nù sàbẹ ìmọ̀ràn lọ́dẹ̀gbẹ́ gẹ́gẹ́ ìmọ̀ràn kọ́ lọ kíyèsí وما سوى ذاك وسواس الشياطين وما سوى ذاك وسواس الشياطين. in tó bá ti yàtọ̀ sí léèyàn ìró yìí èṣù lásán ni lọ́pàá so kò nítumọ̀ kankan kọ́lọ̀ ń kọ́ sàánú wa ẹ méjì ká máa wíwì kú wí ẹ méjì ká wíwì kú wí lórí ń tọ́ wá sọ níparí àwọn àfẹ́ẹ̀sìn wọ́n jẹ́ kó yé wa àǹjẹ̀nù tí ń gbénú ilé torí pé o ti fẹ́ pèpè mọ́dọ̀ ara rẹ pé káwọn èèyàn wá sí jálàbì àbí ní ìbá yín ṣàdúrà ní omi àbí kí la máa ń ṣe ń bì ẹ máa gbọ́ kó dé ọwọ́ à ń pa àwọn èèyàn àbí kí la máa ń ṣe ń bì ṣe àìṣàdúrà ní omi sáyé ṣe gbá sáyé ṣàwo ń bẹ nínú mo ti sọ níbẹ̀rẹ̀ àǹjẹ̀nù tí ń gbénú ilé àǹjẹ̀nù lè kí làwọn okùnfà tí àǹjẹ̀nù yẹn tí wọ́n fi máa ń wà nínú ilé inú ilé téèyàn gbé àwọn àfẹ́ẹ̀sìn jẹ́ kó yé wa wípé tó bá jẹ́ mùsùlùmí làwọn tí ń gbénú ilé ó lè ṣeéṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà mùsùlùmí àǹjẹ̀nù náà bá wọn gbé bó o ṣe àwùsùbí láì jù bẹ́ẹ̀ lọ kò lé wọn jáde kó nù ilé torí pé wọn yìí sẹ́ni ibi ló jẹ́ pé bó o ṣe bísímìláì tó o fẹ́ jẹun tí mùsùlùmí àǹjẹ̀nù bá wà nù ilé ẹ̀jọ̀ jẹun ni ibi rúkìá òun ló ti wà confam táǹjẹ̀nù kan ní ẹ lọ gbogbo àdìsí tánà ibi bá fi sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ àǹjẹ̀nù ipe tẹ́ bá ṣe nǹkan báyìí àǹjẹ̀nù ò ní débẹ̀ ànàbí ọ̀dà kọ ṣàìtọ́n tọ́ra àwọn táwọn bá jẹ́ kèfèrí inú àwọn ni làwọn máa ń lo ṣàìtọ́nù fún àwọn ṣàyàtìn àwọn tó bá jẹ́ mùsùlùmí inú àwọn ohun èlò ṣàyàtìn fún wọn. ọ̀rọ̀ kí bó o ṣe àwùzùbíláì ìyẹn ò ní kókó òun lé ìyẹn bá wọn. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ẹni tó bá jẹ́ kèfèrí àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ náà àwọn àǹjẹ̀nù yẹn náà ni wọ́n máa gbé bẹ̀ àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ ni wọ́n máa gbé bẹ̀ náà kí wàá ló lè fa àǹtáwọn mùsùlùmí ń gbé nǹkan tọ́jà àwọn àǹjẹ̀nù torí pé ibi tí a fẹ́ kíṣẹ́ yín ọjà tán pátápátá torí wọ́n ti kóòdì àwọn èèyàn ti pè wọ́n wá sọ́dọ̀ rẹ̀ àwọ̀ wà jásẹ̀ rẹ̀ mo fẹ́ jásẹ̀ rẹ̀ ké àbí kí là ń ṣe ń bì wọ́n tún ń pèrò sàlátù rẹ̀ táǹjẹ̀nù bá wá ń dáyìn láàmú ẹ̀yin olùgbọ́ mi ti ń dáyìn láàmú nù lé mùsùlùmí tó wà nù lé tẹ́lẹ̀ òkú gba mùsùlùmí ni wá àǹjẹ̀nù mùsùlùmí náà lè wà ń bẹ̀ ọ wá tó lè mọ́ padà dáyìn láàmú torí pé kì í ṣe gbogbo mùsùlùmí náà ló ṣe níwà tó bá fẹ́ dà wà láàmú nínú àwọn nǹkan tó lè fà tó fi lè dà wà láàmú òun náà ni pé ó lè mọ̀mọ́ ìyá alábòsí bó sì wà nù èèyàn náà tó nà já alábòsí ó lè wà nínú wọn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ádámù dhikrillahi was-salat wa qira'atil Qur'an fil bayt kéèyàn ọmọ máa ka Qur'an nínú ilé kọ́ ọmọ máa rántí Ọlọ́run kọ́ ọmọ máa kírun nínú ilé ẹ má sọ nínú ilé yín di sàárè ibi sàárè lèyìn ti kírun ọ̀gbọ̀rọ̀ kírun bí sàárè bá wà
gbogbo àwọn sàárè tí wọ́n ṣe àwọn séwù sí wọn tó bá lọ kírun mọ́sálásí wọn ó fi inú ẹ̀ ṣòfò wọ́n tún sìn mí iwájú kíbílà báyìí wọ́n sìn mí sí kíní ó fi inú ẹ̀ ṣòfò wọ́n wulẹ̀ fẹ́ kọ́ ọmọ wa jọ́sìn fún séwù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀dọ̀sà tí wọ́n máa jọ́sìn fún náà mọ́dàwò so inú ilé a máa ń ṣe náfìlà nínú ilé ìran ọ̀yàn mọ́sálásí láti máa kí ká máa kírun nínú ilé ìmọ̀ ń padà nílé àǹjànù téèyàn bá inú ilé tí wọ́n bá ti ṣe náfìlà ọkàn lọ́ọ́ kírun máa ṣe lásán wọ́n máa ṣe náfìlà nínú ilé olùfàǹtà àǹjànù fi lè máa rí inú ilé yẹn dàrú bákan náà kéèyàn máa sọ̀rọ̀ ń pa àwọn àǹjànù kọ́ máa fi hàn sí yẹ̀yẹ́ a máa ṣe sábàbí tí wọ́n lè fi máa dánú lérú ó wulẹ̀ ń gbé bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó wà sọ̀rọ̀ pé àǹjànù kan tàbí kọ̀ọ̀kan máa dáwọn àṣà sẹ́yìn kí náà àpẹẹrẹ ọmọ náà ni pé kéèyàn máa sọ nǹkan tí ò ní mọ ibi tọ́rọ̀ yẹn ti wá nínú àpẹẹrẹ Ọlọ́run ní ma salakakum fi sakor nígbà tí wọ́n á ń kà á lọ pé lam nakun minal musallin àwa nínú ẹ tí ń kírun àsìnú ẹ tí máa ń fún yàn ló jẹ ọwọ́ á ní wa kunna nahudu ma'al khaidin tá a bá ráwọn yẹn tí ń ṣe nǹkan báyìí náà kàn máa ń ṣe lọ ànímọ̀dì rẹ̀ á kàn máa ń ṣe lọ àṣà àpẹẹrẹ ọmọ náà ni pé kọ̀ọ̀kan máa ń ṣe nǹkan ẹlòmíì lè máa dáwọn àṣà míì kíní kan ọ̀sẹ̀ kíní kan orí ẹ̀fọ́ ká síbẹ̀ ó lè jẹ́ pásà tó ọsọ yẹn ó lè jẹ́ òǹkọ àǹjẹ̀nú kan ni tó sì wà nù lé ìjẹ́ pé wọ́n kàn máa dásà tí ò nítumọ̀ inú nǹkan tí máa ń fa náà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé kéèyàn ọmọ máa fi odi ìsọ̀sọ́ inú ilé rẹ̀ kọ́ ọ má sì tà sí inú ilé rẹ̀ pẹ̀lú pé kó o fi odi ìsọ̀ wá ní kì í ṣe àsomọ́lé o sọ̀rọ̀ pé nàbí sọ kúndù hídírọ̀ kún ti lọ́ọ́ tú kì í ṣàsomọ́lé o kì í ṣàsorọ̀ o á wá odi ìsọ̀kú òun ilé wa pẹ̀lú gbogbo nǹkan tí ó bá yẹ kó wà nù ilé kó máa wà ń bẹ́ẹ̀ nínú rẹ̀ ní fọ́tò wa ṣe bínú ó rí kí mo sọ fún ọ lẹ́ẹ̀kan ipe àwa ń sọ táwọn ṣéwù yín ṣe tí ọ̀dà ipe tó bá jẹ pé ṣé ó ti jà ní lọ sọ báyìí ipe ànábì wá sínú pálọ̀ àwọn ọwọ́ afáwọn ní Solatul Fati wallahi irọ́ ni wọ́n pa ìwọ wá sọ tí bàbá Ibn Taymiyyah sọ tí Usaymin sọ tí Ibn Qayyim sọ tó fi pè wọ́n lọ́mọ náà sọ tí wọ́n sọ tá fi ní wá dẹ̀sìn rú ni ká sọ pé níta fi sọ pé Ibn Taymiyyah ọmọ náà ni pé ẹ̀rí pé tí ọ̀dà kan ni pé oníkàwọn mọ̀rọ̀gún kọ́ mọ́ lọ kọ̀tán ó ní àmọ́ ìyá fọ́tò ó ní àmọ́ sí gbá ókè sí lẹ́yìn òun papọ̀ mọ́ àkídà ẹ̀ńtọ́ lánàá bíi dákúdá àyà ó padà wà lẹ́yìn 500 years wallahi tó wáyé pé sí ó ti jà ní lọ sọ ọ̀rọ̀ sọkúsọ wọn sọ wọn ó sì lọ jẹ́jọ́ rẹ̀ wájú Ọlọ́run wọn pàdánù bíi lákúdá àyà sẹ́mi tá à ń sọnu àwọn òbúṣẹ́wù yín àbúṣẹ́ Ibrahim kí lọ́kẹ́mi àti ṣe Ibrahim ìyìn tí a ń sọ pé ṣe Ibrahim sọ báyìí pé máa ń rọ̀ á ní dakhala al-janna wọn lẹ́nu tó bá rà wọn yọ wà al-janna àwọn àṣọ tó wáyé pé ṣe Ibrahim lọ sọ tòótọ́ o sí bàbá ṣe ìranu ni ọ̀ya ìwọ sọ nǹkan tí ọ̀dà tí Usaymin sọ nǹkan tí ọ̀dà ẹ̀ka wà bá àwọn bàbá ẹ̀ka wà ń bú wọn lásán kan sọ pé Usaymin sọ wípé tá a bá ṣe báyìí káwọn yẹn náà wá fi làákàyè gbọ́ kì í kú sí gbogbo ayé ló ṣe pòfo làákàyè ṣùgbọ́n bọ́lọ̀ ń dúró báyìí tẹ́sù dúró báyìí tọ́lọ́ ń lé mi lọ́lọ́run ẹ̀ ń bá tẹ̀lé mi ó sórí ire o tẹ́sù ní lóòótọ́ ẹ̀ ń bá tẹ̀lé Ọlọ́run yóò sórí ẹ̀ ń bá tẹ̀lé Ọlọ́run yóò sórí ibo wà láàárín tí ó tẹ̀lé sùn. káwa odi ìsọsọ́nù ilé wa àwọn àwòrán kọ́mọ̀sì ń bẹ̀ arapa wọ odi ìsọsọ́nù ajá kọ́mọ̀sì ń bẹ̀ sórí Jamiu sórí ìwọ náà tó rí báyìí ànábì ní inú àdìsí Abu Dawud gbogbo létí ajá bá wà tájá ń gbénú léhùn àwọn mọ̀lẹ́kẹ́ ò ní wọbẹ̀ ìwọ wá ní káwọn èèyàn máa jaja sọ̀rọ̀ pé ń bò tí mọ̀ ká inna lillahi wa inna ilayhi raji'un Jamiu wọn lọ sí ilé wọn lọ wà Mẹ́kà hádìyù ẹran àdáyátá máa ń pa mọ́ pẹ̀ràn o tó o bá ti kó níjọ tó ti kó Muzdalifa tó jùkò tán tó o fárí wá ajá lọ ń Saudi o ní kó o fi ṣe hádìyù rẹ o tó o bá lè pajá ṣe ájì ọmọ àlè ni o pajá ṣe ájì ni o torí wọn náà ló ní wọn máa jaja kódà ẹni tí bá ń sin ajá tí ì bá ṣe rísìn nǹkan nu mẹ́ta tí Islam láà fi lè sin ajá bóyá a fẹ́ fi ṣọ́ ẹran wa lóko a fẹ́ fi ṣọ́ nǹkan oko wa a bá fẹ́ fi ṣọ́ ilé tí wọ́n kọ́ lé míì fún láti fi security nǹkan báwọn tó bá tó sí mẹ́tẹ̀ẹ̀ta Ànábì ní ládàtẹ́ni yẹn ọmọ mísì lójoojúmọ́ tí wọ́n mọ̀ yọnu sí olóore rẹ̀ látara pé ń sin ajá lásán kí rọ́ọ̀tù kọ̀ọ̀kan ni wọ́n mọ̀ yọnu sí olóore rẹ̀ ntí wọ́n ní káwọn èèyàn máa jẹ kí rọ́ọ̀tù kọ̀ọ̀kan kírọ́tù kan sì ni ànábì níbi òkè ewúdù lè ṣe rí iṣẹ́ olóore wo ló sì tí ó tó kó ewúdù tí wọ́n fi yọ àfi tíyàn bá lè máa rírun kí sókùlá lójoojúmọ́ kò tí a gbà pé bóun ṣe ń kírun sókùlá lójoojúmọ́ òun ò ní ládàá òun fi ń dí ajá tó ń sìn tí wọ́n ní káwọn èèyàn máa jẹ. níparí
kí wá ní àpẹẹrẹ tá a fi mọ̀ yìí pé inú ilé wa àǹjẹ̀nù wà ń bẹ̀. mo sáré jọ́ọ̀tì àwọn àpẹẹrẹ bíi mélòó kan. alákọ̀ọ́kọ́ ni pé kọ̀ọ̀kan máa rí àwọn changes kan nínú ilé kó jẹ́ pé nǹkan yẹn ọkàn máa yẹ̀ kúrò láàyè rẹ̀ agbé abọ́ síbi nǹkan jábọ́ kí ló rí kíní ìbọ́ fáànù wà ń bì ọbọ̀ bì padà. so àwọn àǹjẹ̀nù wọn a máa dẹ́rù bàyàn. so inú rẹ̀ òní kó jẹ́ pé kọ́ọ̀pù gbogbo àwọn èròjà nínú ilé kọ́kàn máa ká pọ́n àwo ó di gbà ó ń fọ́ kí ni ń fọ́ kéde inú rẹ̀ òní kọ̀ọ̀kan máa gbọ́ àtẹ̀wọ́. so tàbí kíyàn kan máa gbọ́ gbà ilẹ̀kùn gbà tani bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò tún gbọ́ nǹkan mọ́ ta ń sílẹ̀kùn gbogbo àwọn nǹkan inú rẹ̀ òní kíyàn mọ́ àwọn nǹkan tí ń jí nǹkan nù lé. mo fowó bì àìmọye ọkọ àti ìyàwó náà ti fi sẹ́yìn orí ara wọn pé àjú mẹ́ta lọ́nu yàrá umu sẹ́yìn kọ́ lẹ́nu pé mowó ká wàlẹ́ ò lè ní ọ́ òun kọ́ ló sì mú wá ń jànú ló mówó. ló jẹ́ pé ìsìláàmù kọ́ alẹ́ kọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ yìí táàfà Saidi ń pariwo táwọn àfáà súnà ń pariwo àwọn bídíà ń blọ́ọ̀kù yín wọn ọ̀fẹ́ kẹ́ ẹ gbọ́ yé kẹ́ ẹ lè bá àkówó lọ bẹ̀ mọ́jì wọn ba yé ẹ jẹ́ gbogbo táà ń sọ ẹ̀ ní mọ́ solution rẹ̀ wá o tó simple ṣùgbọ́n ń ra sọ solution kan tọ́lá àfáà Saidi ti da gúgúrú sí alágbára ná wọ́n ti dà sí lápẹ́ pé kọ́ mọ́ ẹ̀yẹn lọ kọ́ sọ tó wà nù lẹ́tà àbúrò rẹ̀ rà sí ní tí ì sọ ṣé wọ́n lọ́ọ́ máa kẹ́wọ́ tó ní èmi tẹ̀ ń wo ní mímọ̀ ní mi. àfààní kulli man yadda'i fil ilmi ma'rifatan. ní tí wọ́n ń bọ́ àwọn mọ́ríkàsì sí tó ní àwọn mọ́ríkàsì máa ṣe kékeré sọ́wọ́n kọ́ dọ́gbọ́n láàlì wọn nu ọwọ́ àti jáwọn lè kan náà ń fatẹ́gùn sí. kulli man yadda'i fil ilmi ma'rifatan àfààní ẹ̀ sọ pé ẹni tó sọ pé onímọ̀ lòun sọ yí pé arafta shay'an wa ghabat anka ashiya'un arafta shay'an wa ghabat anka ashiya'un ọmọ nǹkan ẹyọkan báyìí wa ghabat anka ashiya'un àìmọye nǹkan mílíọ̀nù lọ́pọ̀ àwọn fún ọkí lọ́mọ débi kọ́ ọmọ kí ó tó wá lọ ọmọ kí ó ẹ má sì fojú kéré ẹnìkan gbogbo yẹn àmọ́ sọ̀rọ̀ ẹ wà mọ́ òkè àbá Saidi sì tó kò ní methodology ọ̀ya kọmọ̀rọ̀ gbé kalẹ̀ ṣé tí ọkọ̀ bá ń jábọ̀ lókè tẹ́nìkan bíréèkì ọkọ̀ já ọwọ́ wà láàrin títí ẹnìkan sọ pé olórí ibú kò títí olórí ibú kò títí olórí ibú kò títí sóní sẹ́mi lọ́n bá wíwá ó ti ẹ̀ mọ̀rọ̀ sọ èyí sì ní kú ń bẹ̀ síbi tó bá kú ń bẹ̀ kí ló ṣe ó kù dànù sóòtọ́rọ̀ lọ sọ pọ́kàn jábà bó òtọ́rọ̀ kọ̀ òtọ́rọ̀ ọ̀nà torí ọgbà sọ́kọ̀ kan fọ̀nà lẹ̀ àyíntàwò ní kókè ẹni ọ̀kọ̀mọ́kẹ́ ó ti le jù kíní but ṣé n ti ń sọ gangan sọ̀rọ̀ ara rẹ̀ ni ṣé n tó lọ ń wí lọ sọ. ẹ wá ń fojú kéré ẹ wá ń wò pé ẹ jẹ́ nǹkan báyìí ẹ ń gbéra ga pé ilé n tó kó bá ń kẹfìrí ìtànà náà àfààní látàkìrọ̀ námúrọ̀ á hátà tùjà rìbáhù má máa fojú kéré ẹnìkan tó fi dá wò torí pé ẹwù bọ́lọ̀ ń sì yẹpẹrẹ rẹ lónìí ẹni tó ń fojú kéré tí ọ̀ máa kéwò kọ́ àmọ́ kí ló mọ̀ ká dísì dọ̀yìn fún ìwọ̀n mú wa ìwọ́n kan tó sì mú wa ní àdísì ànábì ní bẹ́ẹ̀nu tí ẹbí nìkọ́ yìí sí tí ẹbí nìkọ́ yìí mú ní kí ló kọ tí àwọn. ọ̀pọ̀lọpọ̀ tí àtẹ́ẹ̀mọ́ kóòtì pé wọ́n kọ́ àdísì inú rẹ̀ àyíká nǹkan délẹ̀ ní máa ń kó bá yín yìí máa káàfà àtọkọ tí àkótìrọ akọ́sálẹ̀ pé ọ̀rọ̀ tí mo mú wá lókè o fáírọ́ọ̀sì ni o antivirọ́ọ̀sì rẹ̀ ní ìsàlẹ̀ o ṣùgbọ́n ibi tẹ́ ẹ fẹ́ lò tẹ́ ẹ fẹ́ fi dẹ̀sìrù náà lẹ fẹ́ lò ní. la tahkiranna mura'an hatta tujarribahu àfààní mọ̀ fojú kéré èèyàn tí tó fi dán wò fatọ́lá máa kọ́ ọmọ ìsánú máa kọ́ ọmọ fíà lámà kọ́ ọmọ ìsánú máa kọ́ ọmọ fíà ó kéré ọ̀pọ̀ nígbà tó jẹ́ wípé ẹnìkan tó ń wò báyìí ó sì dò ní ipò ẹgbẹ̀rún èèyàn tó dó nípò ẹgbẹ̀rún èèyàn so títí dé parí orin níta fẹ́ lónìí àìmọye irú nǹkan bá o lè máa gbọ́ àwọn ohùn o lè máa gbọ́ ẹkún nínú ilé tọ́kàn máa gbẹ́kún pété ní sunkún oríṣiríṣi báwọn tọ́pọ̀ kí wàá ní téyìn ó ṣe tọ́ ọ bá rí i pé àǹjànà ámírù lìbẹ́ẹ̀tì ni à ń pè é ẹni tí ń bọ́ ń gbénú ilé tẹ́jọ́ ń gbénú ilé ọba àwọn sálàfù náà gbé kí ló ṣẹlẹ̀ kí ni solution ìkànnì solution ni gúgúrú tára àfàṣàdì dà sí alágbára pure water lé kíní kọ́ máa rún kò tí ì lè wá rí torí ọ fẹ́ pè wá sọ́dọ̀ rẹ̀ kó di tíà
kó di ti gbẹ kó gbómi fún yín àbáyé ké nǹkan kí ló fẹ́ ké. ìkejì ni pé Suratul Baqara ẹ máa ka Suratul Baqara nínú ilé inú ilé tí a bá ti ń ka Baqara ànábì ilé ṣùgbọ́n ó jáde kó ń bẹ Suratul Baqara níta fi ní ẹran máa ń lè ké ònù gbé Kùránì nílé lọ́kọ́ tí la Suratul Baqara kọ́ máa kà lẹ́ẹ̀kan láàrin oṣù ìkọ̀ọ̀kan wọn máa tó lóṣù kọ̀ọ̀kan tí ma ti ń ka Suratul Baqara nù létí ọ tàbí ẹ̀kan láàrin ọ̀sẹ̀ kọ́ máa ka ntọ́ ọ̀nà wọlé lórí nù ṣùgbọ́n mọ̀mọ́ lọ lé ké irú àwọn tá à ń sọ yìí o oògùn wọn kọ o nígbà àfa bá ń lérí ipá àgùn tí ń lérí ipá àgùn pé òun lóòka wọ́n sì ti mọ àwọn dèdèrìn tí ẹ máa ń bá sọ̀rọ̀ yáà ni òun sọ̀rọ̀ ẹnìkan kò fóun lésì ta ni ó fòpò nu ara ẹ lésì já ká mú bí tá a bá ti lè ṣe dìbéètì kájọ wá sọ níwájú ọlọ́pàá ká sáì àgírímẹ́ǹtì kò ní sí pẹ́ẹ́nì kankan afẹ́ fi òdodo nílẹ̀ kẹ́gbọ́ ayọ́ wá gò báyìí ìwọ tó lú lóògùn sáì àgírímẹ́ǹtì wallahi máa yìnbọn ọmọ yọ̀ràn dìde ní ogun ẹgbẹ́ rẹ tẹ́jọ́ ń sógun ní ọ̀sán pé kínní ọ̀bọ̀dì àlékè àmọ́ kó tó mọ kú tọ́pọ̀ ibi tó ò ti lè rúlà kí ni jẹ́ pé òun láyẹta ọwá tó ń parọ́ ọmọ òun àwọn olè wá wọn á ń dàbọ̀ bolẹ̀ káwọn èèyàn lè bá wa sógun ayẹta lọ́dọ̀ rẹ ọmọ òun ara òun kàn fún jọ́nà náà níjọ́ tó wá sùn dọ̀ òun wọn ni ó yá gbà lélẹ̀ gbà sẹ́rí gbà lélẹ̀ ẹ̀bọ̀nù gbà lélẹ̀ sọ́dẹ̀ ń tẹ́ wá jókòó tìǹù gbà lélẹ̀ wọ́n wá dé orí àga tó wà ńlọ máa ń wọlé ń sá lọ wọ́n dàbọ̀ gbogbo orí àga ń kọ̀ bá ṣé ó rà sí dì í ọ̀dà wọn yìí ti lóògùn wá sáìn pé ìwọ ló ní káwá yìnbọn wallahi kì í ṣe pé wọ́n dàbọ̀ bolẹ̀ mo fi ọba tẹ́mi ìbẹ̀lẹ̀ ẹyọ kan ti tó tí a bá fẹ́ kó yé òun là ní ṣe bísímìláì so a ní ṣe bísímìláì akànyìn lásán ọ̀tán ṣùgbọ́n tí a bá fẹ́ kó yé tá a fẹ́ kó bọ́ọ̀dì sálì kàmá a sì bísímìláì tó wá káyà tó lè kùrù sí yìí kí yóò tó yìn awórelé nù torí kì í ṣẹni eré lọ awórelé tọ́ra wo ni yóò gbé ṣíríkù pàdé ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n rọ́bọ̀ fún gidi so ká mọ̀ ń tá a mọ̀ sọ Suratul Baqara òṣìṣẹ́ lórí lílé àǹjànùkò àtàìmọye àwọn nǹkan míì ṣùgbọ́n nígbà tí Àfà Saheed bá padà tí hajj dé àwọn ọ̀rọ̀ àwọn àǹjànù àti bí wọ́n ṣe ń ọpẹ́rẹ́tì wọn tẹ́ ẹ̀ lé ní kọ́sítọ́mà tẹ́ ẹ bá ti ń dè láàmú tu àfẹnutọ́lọ́n bá ti kádàrá nù mọ́ ó nìkan ní ògbórí save your soul ó ti sí ẹ̀mí àwọn èèyàn dáadáa àwọn àfà kọ̀ọ̀kan kálukú náà ti ń pariwo àfà fọlọ́run sọ́jà mímu kankan gbogbo àwọn àfà wa káàkiri àgbáláyé so àfà ọ̀pọ̀ ẹ̀mí mùtọ́rù kálukú ń ṣe tiẹ̀ so gbogbo àwọn àfà súnà so àwọn dókítà aláró gbogbo wọn pátá kálukú ń sọ tiẹ̀ bẹ́ẹ̀ bá ti ń dè bí ìkẹyọ ọmọ ẹja ni so súnà ìmọ́lẹ̀ súnà ti dé ẹ lọ wọ ọkùnrin so ẹ ti parọ́ fáyé jìnnà so ìmọ̀ràn mi ni pé ẹ padà sí di súnà tẹ́ ẹ bá dé nìsín alihamudulilayi ẹ wà àdúkù kọ́ súnà ò ṣe é bẹ́lú ẹ lọ́wọ́ mọ̀mọ́ àdéhìí ọ̀kan lè máa parọ́ má nàbí sallallahu alayhi wa sallam àfààní ọlọ́run bẹ́ẹ̀ lọ́n àdánwò ni ọlọ́run mọ̀jẹ̀ ọba wa o káwa máa sọ wípé ànàbí sóògùn àbá ànàbí ṣe jálábì ọlọ́run irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀jẹ̀ ọtẹnu mi jáde tí ń fi lọ bá wọ ọlọ́run o mọ̀jẹ̀ ọtẹnu mi jáde o mọ̀jẹ̀ ọtẹnu mi jáde o dákun wá bá ní ṣàánú gbogbo àwọn tí ń wí òkú wí jórí wọn ó tòrò owó lẹ̀ ń wá iyì lẹ̀ ń wá walillahi al-izzatu wa li rasulihi ọ̀dọ̀ ọlọ́run ni yìí wá ọ̀dọ̀ ọlọ́run làpọ̀nlé wa ṣe ti adolówó náà ẹ má wí òkú wí ń pẹ́ ẹ̀sìn torí tọ́lọ́n ọlọ́run balikọ́lá à ń fíjọ́ kan so rẹ̀ àfi ń bíọ̀ dákun gbogbo ntí kálukú wọn tí wọ́n ń lérò lórí àwọn alùsùnà láburú ọlọ́run bá ní da ète wọn nù Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ìwọ ọlọ́run wọ la fi sáàrin wọn ikfina bima shit so ikfina inú ọ̀rọ̀ ọmọ yìí ni mo fẹ́ rántí ọmọ tí wọ́n fẹ́ pa tọ́lọ̀ ń sọ ó ní Allahumma ikfinihim bima shit ìwọ ọlọ́run tó wá so tó wá pẹ̀lú tó bá wù ọ́ òun ni kò fi bá ní gbá wọn mú ọlọ́run gbá wọn mú torí pé aburú ni wọ́n ń ròrò súnà aburú ni wọ́n ń ròrò islam wọn ò tún islam sí wọn bá islam jẹ ni àfààní ọlọ́run bẹ lọ́run tó o bá rí i pé wọ́n wúlò
pé wọ́n wù ló fẹ́ sìn wọ́n wù ló fẹ́ sìn padà Ọlọ́run bá lè kọ́ lájú wọn ó tètè túbá ṣùgbọ́n tó bá rí kórìíra dáadáa yìí ni wọ́n ó kú lórí Ọlọ́run pa wọ́n run wala àjọ kan so rẹ̀ wala gbólóhùn la ilaha illallah lakal hamdu ya rabbana كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم نسألك الطيبات وفعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تتوب علينا وتغفر لنا وإذا أردت في عبادك فتنة أن تكبرنا إليك منها غير مفتونين إيمان لاموا إلوكيو إما درسين روما إن تبارو والوجو إما جيوان أغباوا سيفي أصولو في نمبر بوتا أنا في نمبر بوتا إن تبا فيك بيليك ẹ bá fẹ́ béèrè má lọ rí ẹnì kankan lórí pàǹjẹ̀nù wà nù lé rẹ ọwọ́ ni à ń kankan ní omi à ń di tíà ànábì ò di tíà fún yẹn o ẹ ń bá lánàbì di tíà fún yẹn tó ń pè ní pé abaláwo lọ́lọ́run rán sí wa Ọlọ́run rán abaláwo sí wa o ànábì yìí ṣe abaláwo o sallallahu alaihi wasallam kọ̀ọ̀ká wọn sàbí tíà dìdí o kọ̀ọ̀ká wọn lóògùn ṣíṣe o kọ́lọ̀ balẹ̀ kọ́lá kọ́sàn ẹnì kọ̀ọ̀kan wa o hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi al-akhyar وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته